ẹ jẹ́ ká fẹ̀fẹ̀ díẹ̀ dárayá pim. Abeg ta ni ó ti sùn. Let's talk about àwọn tó wà lórí internet àtàwọn tó wà nílé ayé. Oríṣiríṣi èèyàn ló wà lórí internet. Oríṣiríṣi èèyàn ló wà nílé ayé. Ọ̀rọ̀ ọmọbìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ó ní mo fẹ́ sọ débẹ̀. Woman yìí tó máa ń jó. Every time tẹ́ bá rí báyìí a máa jó ni. Mo wá wo comment ẹ̀ ní comment section. Máa wo comment àwọn èèyàn ní comment section. Kò sí èébú tí wọ́n kì í bú obìnrin yìí tán. Wọ́n ní kun ẹ̀ tóbi. Wọ́n ní báwo làgbàlagbà ṣe ń jó báyìí. Wọ́n ní ṣóyún inú ẹ̀ wọ́n ní ṣé kò ní bí ni. Wọ́n body shame ẹ̀. Wọ́n máa bú máa yí o lórí íńtánẹ́ẹ̀tì. You see, this is why I will never be matured. I reject the spirit of maturity in my life. Ọlọ́run ọba ò ní jẹ́ o. Madam, try and be mature. You don't pass that one. Pass Guinea. Tó bá bú mi, tí n bá rí fọ́tò ẹ, màá gbé síta. Tí n bá rí fọ́tò ìyá ẹ, màá gbé síta. You bú mi, I gbé ẹ ṣépè. Ògún gbọ́. You bú mi, I gbé ẹ ṣépè. Èmi, ayé la gbé Àbẹ̀ní. Má jẹ́ kẹ́ wá pa mí dànù fáwọn ọmọ mi. Many people tí wọ́n comment lórí internet. Ìmí ti wà depressed nínú wọn. Ibi tí wọ́n máa sọ ẹrù tí wọ́n sí, òun ni wọ́n wá. Let me tell you many things, or let me say few things about our Tamanshi page. So internet. Kó wá fi wo bí ilé ayé ṣe rí lọ́dọ̀ tiẹ̀. Because internet tẹ́ ń wò yìí. Fídíò mi ṣe wá dúdú ọkọ̀ báyìí wọ́n ilẹ̀ ti ṣúná. Internet tẹ́ ń wò yìí. Ó dàbí bí ilé ayé ṣe rí gangan. Òní internet jẹ́ sample ẹ̀. Àwọn kan wà láyé. Wọ́n ní àwọn ò fẹ́ fẹ́ ẹni tó níyàwó ńlé. Tó pé àwọn ò fẹ́ wàhálà olórogún. Wọ́n wá fẹ́ ọkọ tí ò níyàwó ńlé. But at the end of the time, ó lè jẹ́ àbúrò ọkọ ló máa bá wọn ṣorogún. Ó lè jẹ́ ẹ̀gbọ́n ọkọ, ó lè jẹ́ ìyá ọkọ, ó lè jẹ́ bàbá ọkọ, kódà ó lè jẹ́ alàgàtà tí wọ́n kàn ń gbé àdúgbò lásán. Ládébádébá máa bá wọn ṣorogún. Now, ṣọ́kọ wọn fẹ́ yàwó lé wọn, àbọ́n bá yàwó lé. Bí ilé ayé ṣe rí, example ẹ̀ ní internet. And you go explain, táyà. Àlọ́ ẹni tí ò nífẹ̀ẹ́. If someone don't like you, there's nothing, I mean, absolutely nothing you can do about it. Àwọn kan wà lórí internet tí wọ́n ti fall behind the internet. But kò depression má bàa pa wọ́n sínú ilé. Ìwọ tó bá ṣí page. Tó má ti jí láàárọ̀ wọ́n rìn káàkiri orí page ni o. Wọ́n ní any positive comment tí wọ́n fẹ́ kọ. Wọ́n fẹ́ wá búyàn ni. Wọ́n mọ̀ ẹ́ rí o. Ṣùgbọ́n wọ́n á body shame ẹ. If you come my page to body shame me, or you say kìnìkan, màá gbé ìyá ẹ ṣépè. Màá gbé ẹ ṣépè. Màá tún wá sínú inbox ẹ, màá tún gbé ẹ ṣépè. And you know what? Let me tell you some things. Táwọn èèyàn ò mọ̀. Wọ́n ní don't come down. Kékeré má wá sínú mud pẹ̀lú ẹlẹ́dẹ̀. Wọ́n ní má tó pọ̀ fẹ́ bá ẹlẹ́dẹ̀ jà kó wá fi ara yí ẹrọ̀fọ̀. My dear, tó bá wá sí page mi tó believe pé ẹlẹ́dẹ̀ ní ẹ fara yí ẹrọ̀fọ̀ ń gbẹ́rọ̀fọ̀ bọ̀. Ògún gbọ́ black oil má fara yí fún ẹ. Má lọ fi ara yí black oil. Màá bọ́ sọ́lẹ̀ pátápátá, màá wá lọ fi ara yí black oil. Tó jẹ́ pé tó bá fẹ́ mú mi dání, ò ní rí mi mú dání. That is how life supposed to be. Má jẹ́ kí anybody kó take care for granted.
woman yìí mo padà gbọ́ pé kò kú o. She's not dead, she's alive. Kò kú, surgery ló lọ ṣe. Ikùn ẹ̀ tóbi, inú ẹ̀ tóbi, and she has been explaining pé òun ní medical problem tó ń face. Gbogbo wa kàn rìn báyìí ni. Mọ nǹkan tó wà ní abẹ́ aṣọ oníkálukú. Wọ́n fẹ́ bú mà yìí pa. Èmi tí mi sanra tó mi lè gbé ara bó ṣe ń gbé ara yìí. Ó ní nǹkan tí doctor ní kó máa ṣe láti assist health òun nìyẹn. Kí nǹkan tó ń ṣe òun lára láti assist ẹ̀. Pé nǹkan tí doctor ní kó máa ṣe exercise. Wọ́n bú mà yìí débi wípé ó dẹ̀ try, ó máa explain ni. Every time ti bú bá gbé comment yẹn síbi orí báyìí, a tún máa explain. Mama wò pé you go explain. You go tire. Where everybody in Nigeria. You go explain, you go tire. Tinubu ti first body need depression. The more you explain to them, the more tí wọ́n gbé wèrè tó ń ṣe wọ́n bọ̀ láti inú family wọn, tí wọ́n gbé bọ̀ lórí ẹ̀. Don't explain to them. Anybody tó bá ti bú ẹ gbé wọn ṣépè. Many things you don't know. Tí mo fi conquer internet. Àwọn eléré ibu yìí tó máa ti wá sí page mi tó máa ti bebu. Did you know if I put out their pictures? Wọ́n máa ń ké. Mo ti rí ẹni tó yẹ pé mo gbé picture ẹ̀ jáde, mo gbé pèlè lórí. Ó pè mí ní kí báyìí. Ó ń sunkún, ó lọ wá nọ́mbà mi. Ó pè mí, ó ń sunkún. Ó ní àwọn family ìyàwó òun ti rí. Bí wọ́n ní ọ̀dọ̀ woman Yorubawuyi yẹn kí lẹ wá lọ síbẹ̀. Ó lọ sọ pé òun kàn sí kíní kan ni. Ṣe sọ comment tẹ́ kọ. Ṣe fa fi àwọn family ìyàwó yín. Ó bẹ̀ mí. Ẹ̀bẹ̀ tó bẹ̀ mí kí n tó bá gbé wálẹ̀. Láyé tó bá ń wò mí báyìí, a kàn máa wò mí ni kò ní lè comment. Many of them like that. They will ti gbé picture wọn jáde báyìí. Sorry, ayé ta wà yìí. If anybody is telling you pé ó máa bẹ̀ ẹ́nu jẹ́, make sure pé o ṣe nǹkan tọ́kàn ẹ̀ ò ní balẹ̀ fún. I am not the type of ẹ jẹ́ ká fi ire san ibi. No, I don't belong to that circle. I don't belong to that circle pé ẹ jẹ́ ká fi ire san ibi. You do me ibi. I do you ibi immediately. Ẹsẹ̀kẹsẹ̀ yẹ ká méjì jọ máa sunkún. Tó bá ti rántí mi, kí wọ́n máa rántí ẹ ni. You cannot tell me o fẹ́ pa mí lẹ́kún kí wọ́n sọ pé bẹ́ẹ̀ kíní kan. No. I am not. Yes, so àti jẹ́ta since 3 days now they have been posting our picture. Àwọn ni wọ́n lóòótọ́ ló lọ fún surgery, ó lọ ṣe operation lóòótọ́. Àwọn ni wọ́n body shame ẹ̀. Àwọn ló sọ pé kùn ẹ̀ tóbi. Àwọn ló sọ pé ṣé kò ní bí oyún inú ẹ̀ ni. Ojoojúmọ́ ló explain, ó lọ ṣe surgery. Gba complication díẹ̀ wà. Àwọn yìí ni wọ́n wá ń post RIP Queen. Mi mọ̀ pé ó ti ẹ̀ rí. Àwọn yìí ni wọ́n wá ń post RIP. Don't wait for anybody to post your RIP. Jackie, it's better they call you wèrè than they post your RIP. Èèyàn mi tó ń wò mí báyìí, ó ti kú sára. We might be talking about internet. Ohun tó ṣẹlẹ̀ sẹ́lòmíì nínú ilé, ó ju torí àwa tá ń sọ̀rọ̀ lórí internet lọ. Ẹlòmíì nínú ilé tó ń gbé. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n fi ayé ní lára. Ẹlòmíì níbi iṣẹ́ tó wà. Àwọn kan wà tó pé wọ́n dá ní àmú. Wọ́n fìtínú ẹ̀, wọ́n fòrò ẹ̀. Ṣùgbọ́n because ó fẹ́ play maturity, I don't want anybody to see me in kíní kan. I don't want to go down into the mud with the pig. Mi fẹ́ gbára yílẹ̀. Mi ní gbára yílẹ̀ nìkan, máa bú aṣọ mi, máa da black oil sára, máa bà tiẹ̀ jẹ́. I will not wait for you to bà tèmi jẹ́ kí n tó bà tiẹ̀ jẹ́. I am not in the ohun èmi náà o see. Sometimes máa pè àwọn tó máa ń bú bí woman yìí sìn. O mi ṣe gbára pè láti jẹta because mo mọ̀ pé pé ó ṣàìsí ni. Mo gbà wí pé wọ́n bú pa ni.
because kilo coin. And I'm going to quickly tell you a story about me. I will mention where it happened and how it happened. Èmi ò kí máa ń parọ́. Tí mo bá fẹ́ sọ story fún yín nípa mi. Mo máa ń fi tó ti ṣẹlẹ̀ sí. Èmi náà gbogbo tí n bá ti wà. Àwọn èèyàn máa ń gather lé mi lórí. Please, number one, know yourself. Who are you? Àwọn kan ló ti rí níbì kan nígbésí ayé ẹ̀. Tó jẹ́ pé ìgbà tó ń bọ̀ nínú ayé ẹ̀, ó ti rí nǹkan yẹn. Ó tún débì kan, ó tún rí, ó tún débì kan, ó tún rí, ó tún débì. Kó fi mọ̀ pé nǹkan yẹn ìwọ fúnra rẹ̀ ló wà lára ẹ̀. Like èmi, ẹ̀ṣà láàrin gathering tí máa dé, tí wọ́n ní gádà lé mi lórí. And at the end of the day, wọ́n lè padà bára wọn jà o. Àṣà bàbá kò ní ẹlẹ́jẹ̀ funfun ní ẹni. I'm going to tell you a story about myself. Story time. Do me how do you God no go first. Story time. When I was in first tag, tí mò ń ṣe pure water. A pọ̀ níbẹ̀ yẹn. Tá ń ṣe good morning, Àjọkẹ́ mi. Tá ń ṣe pure water a pọ̀ níbẹ̀. Like I said, kò sí bí máa dé, they will gang up against me. So mo ti mọ ara mi. And èmi máa múra àti jà ìjà yẹn ni. Máa múra àti fa wàhálà yẹn pẹ̀lú yín. I have a friend. That my friend, a máa pè ní Àlàáfíà. Àti wá mọ̀ mi mo ti ń ṣe omi ọmọ àmọ̀. Ọ̀rẹ́ mi ni. Tó bá ń wá mi, wọ́n máa ní pé lọ bá Àlàáfíà. Tó bá sọ pé òun wá ABC, èmi lèmi jẹ́ ABC, wọ́n ní Àlàáfíà ọ̀rẹ́ nǹkan. Tó bá wá ń wá òun, wọ́n wá bi mí pé ABC, ọ̀rẹ́ nǹkan. Mo fi ọba tó ní mí, mo fi búra fún yín. Mo fi jọ́ tí mo wá sáyé tí mi ò mọ̀, àtijọ́ tí máa lọ tí mi ò mọ̀. Everybody knows us as ọ̀rẹ́. A jọ ń jẹun pọ̀. A jọ ń wọṣọ pọ̀. A jọ ń rìn pọ̀. But àwa mọ̀ èjì mọ̀ pé ọ̀tá ọ̀run ò gbẹ́bọ ni wá. Ó ṣọ́ọ̀kì ẹ́. Àwa méjèèjì mọ̀ nínú ara wa wípé ọ̀tá ọ̀run ò gbẹ́bọ. Ṣé mo pé mo dárúkọ? She's on internet o. She might see this tomorrow morning. Tó bá ti sùn Nàìjíríà. Àwa méjèèjì mọ̀ wípé ọ̀tá ọ̀run ò gbẹ́bọ òun ni wá. But people knows us as thank you for welcome to my month. People knows us as ọ̀rẹ́. Trust me. Ṣùgbọ́n àwa méjèèjì mọ̀ pé ọ̀tá ni wá. Adẹ̀mọ̀. Adẹ̀jọ́ ń ṣe. Wèrè tó bá fẹ́ báyàn ṣe wo level tẹ́nìyẹn wà. Tó fẹ́ jàjàriwo bàjà. Tó bá jẹ́ pé ayé nílé ìkúnná tọwọ́ bá ṣọ ni ọmọ ìyá mi we gather there. Ògún gbọ́. We did together. We are together. Kò sí wèrè tó gbé wá tó ní bálọ́dọ̀ tàwa yìí. And she's a very dofia person. Ó wà friendly. Tó bá gbọ́ kúkúrú lọ́sàn, gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóru. She's friendly. People love her. Kò kí ń bínú. Èmi máa ń bínú. Èmi máa ń bínú síta gan. Tòun ò kí ń bínú. Òun ò kí ń bínú. So àwọn èèyàn nífẹ̀ẹ́. Even those some people there, wọ́n mọ̀ pé bó ṣe ń ṣe. Wọ́n mọ̀ who she is. Wọ́n mọ̀ èèyàn tó jẹ́. So they gang up. I have àwọn ọ̀gá oríṣiríṣi. Máa pè wọ́n lọ́gàá mi just to respect them. Ọ̀gá mi gbogbo àjọ ń ṣe omi ni. Èèyàn kan ò fẹ́ nìkan lówó fi ṣe omi. Èèyàn kan ò ra machine fẹ́ nìkan kan. Mo ra machine mi mo fi ṣe pure water fún ara mi. Àwọn mọ́tò mi mo ra tèmi fún ara mi. Àwọn náà ra tiwọn fún ara wọn ni. But mo máa ọ̀gá mi o ẹ káàbọ̀ ẹ kẹ́ kí mi kú birthday in advance. Ẹ ṣé mo dúpẹ́, God bless you. Ìrírí ayé ni mo fẹ́ kẹ́ máa learn o. Níwọ̀nba. I am telling you a story of ayé mi. Ọ̀rẹ́ mi ni. But gbogbo ibi tí okay, let me put it this way. Mo ń try láti bu àwọn kankan ni o. Torí àwọn ọmọ wa ti dàgbà.
àti láwọn tó dàgbà mo try láti bu àwọn bí kọ̀ọ̀kan ọ̀rẹ́ mi ni ǹjọ́ tó bá kí mi láti máa ń bọ̀ bá tó wá ní ọ̀rẹ́ mi o abc ọ̀rẹ́ mi o èmi wà ní àlàáfíà ọ̀rẹ́ mi àtàtà tá bá ti kíra wa tán bẹ́ẹ̀ yẹn mo gbọ́dọ̀ yẹra mi wò pé ọ̀rẹ́ mi ti ṣèkà kan ògún gbọ́ tó tó rẹ̀ mi bá kí mi abc tí wá ní ọ̀rẹ́ mi o àlàáfíà tá bá dùn ọ̀rọ̀ àtàṣáyé mọ́ra ó yá orí ẹ̀ wá bẹ́ẹ̀ ó ti ṣèkà kan pamọ́ fún mi ń jọ yẹn and I will comply with her mo ṣe máa ń wá àwọn kéékèèké tó máa ń ṣe ní ọmọ lórí íńtánẹ́ẹ̀tì pé kílẹ̀ ẹ̀ tí rí nǹkan kan rí nínú ayé. Can you cope with that kind of person? Ọjọ́ máa ṣàwádà. Ìjọ tí ń bá yọ tó bá ṣe bá kankan sí mi. Tó bá mo yọ lẹ́nu géètì tó bá kí mi pé ọmọ ní ọ̀rẹ́ mi ọ̀rẹ́ báwo ni ìsídà pé mọ́tò tiẹ̀ ti yọnu. Ó kó jẹ́ pé àwọn driver mi wọ́n ti lọ bí trip mẹ́ta. Owó ti wà ńlẹ̀ fún mi jọ yẹn ni. Owó ti wà ńlẹ̀ fún mi jọ yẹn ni. Adẹ̀jọ́ ló bẹ́ẹ̀. Mi rẹ́nu búra ato kí n bu kékeré atọ́dún 15 tá fi jọ wà bẹ́ẹ̀. Tó bá ní òde ṣe tí ó bá ti pè mí kò tí ṣòde. Ó máa ń wà nínú ayé bẹ́ẹ̀. Èyàn máa ń bá àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn pàdé nínú ayé. Má jẹ́ kí anybody, I repeat myself, má jẹ́ kí anybody fi ẹ́ pa depression tiẹ̀. Later, tó rí pé ibi tóun ti ń gbé wá, ọmọ ọ̀dọ̀ àgbà lèmi o, Ògún gbọ́. Ó rí pé kò bá mi jà, so èmi náà ò bá jà. Ọ̀rẹ́ mi tí mò ń sọ yìí tá fi jọ ọdún 15 àjọ dúró takò ọ̀rọ̀ síra wa rí. Kájọ bú dúró pé ìwọ kíní kan ṣe rí. Ọ̀tá dẹ̀ làwa méjèèjì nínú wa. Ṣùgbọ́n everybody knows us as ọ̀rẹ́. Ó parapọ̀ mọ́ àwọn tó máa ń pè ní ọ̀gá mi. Àwọn máa ń pè wọ́n lọ́gá mi tó pọ̀kùnrin ni wọ́n mi kàn fi ń respect wọn. Ní ọjọ́ kan mo máa dárúkọ o Ọlọ́run gbogbo nǹkan tó bá mú kó máa là kọjá ní ayé ẹ̀wọ̀ tó ń wò mí Ọlọ́run á fún ẹ ní ẹ̀mí ìgbà àti ẹnu ìtọ́rọ̀. You can't cope. No ó ní bóyá jẹ́ àti ẹnu ìtọ́rọ̀ tí wàá fi lè dúpẹ́ tí wàá fi lè sọ̀rọ̀ lọ́jọ́ iwájú. Mr. Àjọkẹ́ ẹni you can't cope. Èmi náà máa ń bínú. But tẹ́ bá fẹ́ báyàn ṣe tẹ́ bá fẹ́ báyàn jà wo ẹni tẹ́ fẹ́ bá jà. Tí n bá bá jà people will blame me. Because tó bá ṣe nǹkan tí ò dá fún ẹ̀gan tó bá mọ̀ tó bá fẹ́ bá jà ó máa fi ẹ̀yẹ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó wà lórí Facebook ó máa rí show yìí. Tó bá fẹ́ bá bóyá kò tó ṣe ọ̀rẹ́ mi kí ló tó fi ṣe kó tó kí ni jọ kó ń bẹ jàre kíní kan bóyá máa ṣe nìyẹn. Ó mọ̀ ṣe kíní yẹn fún ẹni o. Mo fọba tó ni mí mo fi búra. Ó mọ̀ ọ̀rẹ́ mi máa mọ̀ ṣe tí ò dá fún ẹ. Tó bá wá fẹ́ bínú ó mọ̀ pé kíní yẹn máa dùn ẹ́ o. Jọ́ kí ni gbogbo nǹkan wọn máa fi ń bínú. Ó mọ̀ ó tún máa ṣe mí lọ́la. Ó tún máa ṣe ìmí ní ọ̀la. So a quick story. Mo fẹ́ sáré sọ fún yín. Wọ́n ní wọ́n fẹ́ di ìbò. Ẹni tó máa jẹ vice president. Àwọn oní pure water. Gbogbo Festac, Alákìjà, Waterside. Mi wọ́n ti bọ́ yín máa pọ̀ gbogbo satellite town. Wọ́n ní wọ́n fẹ́ di ìbò. Ẹni tó máa di vice president. Wọ́n fẹ́ mú president àti vice president. Ọ̀rọ̀ lé ayé. Má wò pé bóyá woman yẹn learn from it. There are some people tó yẹ pé
Njo ton bá rẹ́rìn sí ẹ, o gbọ́dọ̀ fúnra pé nǹkan ti ṣí ẹ sára. O ti sán sára njo ton bá pàdé pé ya alágbájá, bàbá Zungunu ẹ káàbọ̀ fúnra. Kí wọ́n mo ṣe kí ẹ. Normally. Kí wọ́n mo ṣe kí ẹ. But fúnra. Ṣé nǹkan ti ṣí ẹ. Àwọn kan wà ton bá kí ẹ bẹ́ẹ̀ yẹn, bínú wọn ṣe rí náà ṣe kí ẹ. Ṣùgbọ́n tó bá ń báyàn rìn, mọ̀ ní tó jẹ́. Ṣé pé mo ń dárúkọ. Ẹ pé mo ń dárúkọ tó àwọn ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀. First Town. Satellite Town. Kì í ṣe àdúgbò olóṣì o. Wọ́n ní wọ́n fẹ́ yan president àwọn ní pure water. ATWAP là ń ṣe gbà yẹn. Association of Table Water. ATWAP. Wọ́n á ti gbàgbé. ATWAP. Kini kan producer. Association of Table Water. Kini kan producer. Mi rántí. Okay, Table Water. Association of Table Water Producers. On fait your president Association of Table Water Producers ATWAP. On va non yan mi. Wọ́n yan olórí kan pé ó máa ṣe president. Ìyẹn wá láti company mi. Wọ́n ní wọ́n yan èmi láti jẹ́ vice. Èmi vice. Níbi tí àwọn olówó wà. Wọ́n bá lè bi ni máa jẹ́ vice. Wọ́n pé máa jẹ́ vice o. A dẹ̀ máa dìbò ní ìbò àpapọ̀ gbogbo bí tí mo sọ yẹn mọ́ ìjọra mọ́ Apapa Marine Bridge gbogbo àwọn producer la tó wọ́n ní tí wọ́n ní company àwọn tí wọ́n fà mí kalẹ̀ níbi tèmi wà tájọ́ ń ṣe producer ìjọ tí mo ti mọ̀ pé àwọn yẹn ni wọ́n fà mí kalẹ̀ ìjọ yẹn ni mo ti mọ̀ pé nǹkan ti ṣe mí ṣé pé bí ṣe sọ fún yín nísìn àwọn kan wà tán bá kí ẹ láàárọ̀ pé ẹ káàárọ̀ o bínú wọn ṣe rí náà ṣe kí ẹ àwọn kan ìpínlẹ̀ tó bá kí ẹ pé ẹ káàárọ̀ o lọ yẹ my too God bless you lọ yẹ ara ẹ wò I miss you baby ọmọlára lọ yẹ ara ẹ wò àbádé láti fẹ́ dìbò láàárọ̀ mo kọ́ wá sí ibi iṣẹ́ ìjọ́bù yẹn mi ṣe dé ibi iṣẹ́ mo náà ó yá jẹ́ ká máa lọ o mo kàn pé wọ́n súnkì àwọn tọ́rẹ́ mi kò láì mọ̀ wọ́n ṣáà súnkì wọ́n yẹ súnkì yẹn mo mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ABC má ní ṣó à ń bọ̀ ABC má ní ṣó à ń bọ̀ kọ́lọ́run bá kó foríjì àwọn tí wọ́n ti kú nínú wọn tá foríjì bá wà kọ́lọ́run bá kó foríjì wọn à ń bọ̀ abakora mo kí yẹ káwọ̀ ẹ kásán kalẹ̀ kú dédé àsìkò yìí ó di RMC pure water ẹ pé mo dárúkọ company ó di RMC pure water bí láti lọ ṣe ìbò yẹn jọ yẹn abá débi láti máa dìbò ayé là gbé abẹ ni Ọlọ́run wà lẹ́yìn mi Ògún gbọ́ wọ́n bá dìbò president tán nọ́mbà tún dìbò vice wọ́n náà máa dìbò vice náà wípé wọ́n ti dìbò president o ṣe bí president ló máa fa vice kalẹ̀ nọ́mbà sọ pé máa tún dìbò vice náà nítorí ọ̀tẹ̀ okay èmi ò kì í fọ́ o bí ilé ayé ṣe wà nìyẹn èmi ò kì í nǹkan tó bá le inú mi máa ń dùn sí ni kí nǹkan le kò tó kò fẹ́ ya wèrè inú mi máa dùn sí ẹni pé because màá mú tírọ́yìn tó le mo fẹ́ bẹ́ẹ̀ fi fa wàhálà ní mi láìkì wàhálà wọ́n bá ní wàá dìbò vice náà ló máa tún sọ pé lọ́dún náà lọ́n ṣé 5,000 àbí 10,000 ló sọ pé máa dìbò vice mo pè kan lára àwọn driver mi mú iye báyìí wá fún mi ọmọ yẹn wá sọ fún mi pé ABC tó àwọn ọmọọṣẹ́ mi bí jẹ́ pé àwọn yẹn ṣe pè mí YORUBAWUYI èmi ò lọ àǹtí ABC náà làwọn yẹn pa ọmọọṣẹ́ mi náà pè mí pé ABC ẹ kúrò níbẹ̀ yẹn ẹ kúrò níbi kíní yẹn òun máa sọ plan tó ti plan ní ọ́fíìsì mo ní fi wọ́n lẹ̀ àbádébẹ̀ ó bá ní ká dìbò ọ̀nà máa gba iye báyìí mo bá san pé máa contest tí n bá fail you see Tinubu àwọn máa ní bí agbo láìkí Tinubu mo láìkí èèyàn lè
Tinubu kọ́ ni mo like. Stubbornness wà lára Tinubu. Kéèyàn forí gbálẹ̀, mo máa ń like ẹ̀ gan. Kò ní ṣíkò, ṣókò, dangbana ṣókò kò ní lórí. Màá like ẹ̀. Àbá ní a fẹ́ dìbò. Mo bá dìde. Thank you, my love. Mo bá dìde. Wọ́n bá ní ìbò tá fẹ́ dì yìí o. Àwọn tó wà bíbí no máa dìbò fún wa. Wọ́n wá ń pe omi kan ní omi yẹn wà nínú gàsíkíá. Wọ́n tó bá jọ ọmọ jọra mi mo gbàgbé orúkọ mi yẹn ni. Ó wà nínú gàsíkíá. Wọ́n wá gbé èmi àti ẹni yẹn bí kí wọ́n gbé Sowore àti Tinubu kọ́ ní kọjọ contest. Kọ́ ní kí Sowore àti Tinubu jọ contest. Wọ́n wá gbé èmi àti ẹni pé ká jọ contest. Ṣá díjú mi. Wọ́n bá ní ìbò ABC ló máa kọ́kọ́ kà o. Ìbò ABC ló máa kọ́kọ́ kà. Àwọn tí wọ́n fẹ́ dìbò fún wa lọ́dún náà lọ́hùn were 70 people. Ṣé 70 ni 70. Tó wá fẹ́ gbọ́. Dodo kọ́ ni kí wọ́n nífẹ̀ẹ́ láti lé. Gbogbo àwọn tájọ lọ láti 24 road. Nígbà tí wọ́n ka ìbò wọn ò dìbò fún mi. I close my eyes. Wọ́n wá ka ìbò mi. Dé orí 60. Èyàn 70 ló fẹ́ dìbò. Bàtọ́ ka ìbò mi dórí 60 ní RMC water. Ní AJ. Wọ́n ka ìbò mi dórí 60 people. Ẹni tó wá jẹ́ chairman fún wa ní ibi tí mo ti wá tí ọ̀rẹ́ mi ti kó sí nínú. Ó wá ní ẹ̀ka èmi náà ó ṣàjẹ́ kí n dìbò fún ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ibẹ̀ yẹn mo ti wá lajú pé ẹ má dìbò fún mi o. Because ìbò kí lẹ bá dì fún mi. Ẹ tẹ́jọ wá láti ilé ẹ dìbò fún mi. Èèyàn 70 làwọn tó máa dìbò. Wọ́n ti ka 60 fún mi. Opponent mi fẹ́ mú 10 kó lóhun win ni. Wọ́n ka ìbò mi dórí 67. Then en tó máa yẹn mú gbàgbé orúkọ wọn ni. Àwọn náà ni pure water tó wà nínú gàsíkíá. Ó kù 3. Ó ní ABC lájú. Mo fún ẹ ní 3 tó kù. Ẹ má wulẹ̀ ká. Mo fún ẹ ní 3 tó kù. Ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ rí kọ́ ńbẹ̀. Ó ní wípé ó lè gbé àárín àwọn tí wọn ò nífẹ̀ẹ́. Bet. Báwo ni wọ́n ṣe fẹ́ sí? Ṣé àwọn tó dàbí ọ̀rẹ́ mi ajá nílé ìkànnà tọwọ́ bá aṣọ tí wọn ò ní bá ẹjà káyé má bàa sọ wọ́n lẹ́nu ṣáwọn ló ń bá gbé play along pẹ̀lú wọn. Play along pẹ̀lú wọn. Tí wọ́n ráwọn tá ń pè lọ́gá mi. Mo ṣe ọdún kan. Okay, kí tó lọ síbẹ̀ yẹn. Gbà tí mo wá win. Ta wá padà sí factory padà. Ẹ tó jẹ́ overall chairman, the CEO. Ó wá rí mi, ó wá rẹ́rìn. Ọmọ Igbo ni o, máa ń pè ní Papa. Then Papa was 70 years. Ó wá rí mi, ó wá rẹ́rìn. Ó ní I know you are a tough man. Oh no, I know you are a tough lady. Only your people already destabilize your election before they leave this factory. Papa yẹn jẹ́ bí mo bí rẹ sọ kàn ní bí irú Tinubu láàrin APC. Tó yẹ pé tó bá sọ fún ẹ pé lágbájá tó yẹ pé tó bá tẹ́ bá sọ nǹkan fún ó lè sọ fún ẹni tó sọ tẹ́ ẹ sọ fún àti mi mo bí ṣe bá put ẹ bí Papa ṣe sọ fún mi kò sí tí wọ́n bíire nínú wọn tó lè challenge Papa. Ó ní I know you are a strong lady. Ó ní ká tó kú òǹlé ni wọ́n ti rig election mi. And
These are the people that elected me. Àwọn ni wọ́n elect mi láti lé o pé ó ní kó lọ jẹ́ vice president. Ká tó kú olé yẹn ni wọ́n ti rí gé, wọ́n ti dá ìbò rú. They just push me. You know, Papa. And then oh no. You know, Papa, where they talk? Wow. If I went to the phone with my Papa, you knew. I might be to you. I just want to see. Me the moju. Where my go after the show. Papa ní àti lé ni wọ́n ti rig election mi. Ká tó kú ní rárá. Wọ́n dey ṣe anything sí. Side tọ̀rẹ́ mi yẹn nìyẹn. Oh, you are in first stack. And did you know me? Wow. 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 Thank you. Àwọn yẹn nìyẹn. Bí tí mo sọ pé ọ̀rọ̀ olórogún dé, and àwọn kan máa rí ìbànújẹ́ tiẹ̀ as ìdùnnú tiwọn. Àwọn kan wà bẹ́ẹ̀. They just want to make you unhappy. For them to laugh. Bóyá àwọn ọmọ láìdá ni, I don't know. Then she gang up with some women. Àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà, even though at then no, wọn ò lè bí wa lọ́mọ o. Ṣùgbọ́n àgbàlagbà ni wọ́n jẹ́, ó sọ pé wọ́n lè bí wa lọ́mọ náà. Àgbàlagbà ni wọ́n jẹ́. Pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọkùnrin. They gang up together. Because wọ́n rí pé èmi jìyàn tí kò kí n back down. And wàhálà yìí bẹ̀rẹ̀. Bí tí mo ń bọ̀ nípa ọ̀rọ̀ woman àti ìwà tí mo ń wò lórí internet nsìn nìyẹn. Every day mo fọba tó ní mi mo fi búra. Ẹni tó sọ pé Mrs. Ronke ẹ lọ bèrè pé ABC. Every day tí n bá ti ń kú òǹlé mo ti ní lọ́kàn pé mo fẹ́ lọ jà ni. Mo fọba tó ní mi mo fi búra. Mo lè máa rẹ́rìn nu máa wá máa ṣe kíníkan tó bá ti kú few minutes kí n dé bus stop títí máa bọ́lẹ̀ máa ti gbé ọkàn yẹn sọ́kàn. Ìpele ni wọ́n tọ́ mi máa bá wọn jà. Wọ́n tọ́ mi máa bá wọn jà. Mo fẹ́ kó pa mí tì. Sometimes you need to do something pa mi ẹ má dọ̀dọ̀ ẹ o. Ẹ pa tì o. Kí n tó débi iṣẹ́ wọ́n á ti ṣe nǹkan kan. Ìsídà kan sọ pé àwọn ọmọ mi ò gbálẹ̀. Ìsídà kan ní wọn ò fọ filter machine mi. Wọ́n á ṣá wá complain kan. Èmi náà wá débi iṣẹ́. Màá wá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wọn. Té pé ọmọ fáìnì wa o tó bá jà ọmọ fáìnì ẹ a máa tán. Ọmọ fáìnì wa a máa san. Wọ́n bí pure water ń gbà yẹn ó dàbí oògùn owó ni. Èdè náà fẹ́ fáìnì wa a máa san. Màá gbé wọn ṣépè. Màá gbé aláya wọn ṣépè. Ìkan ló máa nà mí wọn bí ẹrẹ. Ìkan ló ìjọpọ̀ tó jẹ́ ìjọkùnrin wo wá nú ẹni. Mi náà dẹ̀ mú fóònù mo pọkọ mi. Mo wà lórí fóònù. Yẹn náà dẹ̀ sọ pé tó bá bí ẹrẹ. Tí wọ́n bá bí ẹ dáadáa. Fọwọ́ kàn ìyàwó mi. Ẹjọ́ máa ṣe wèrè pẹ̀lú ra yín. Ẹjọ́ máa bára yín pọ̀. Ẹjọ́ máa bára yín pọ̀. Tó máa bí ẹrẹ kò fọwọ́ kàn. Ó máa di ọkùnrin sọ́kùnrin ni. Màá wá bá ẹjọ́ máa lúra wa. Yẹ kó ní máa bára wọn fà. Every day. Èpè. Má ti débi iṣẹ́ láàárọ̀ báyìí. Tó bá mo bá ti dé. Wọ́n lè òru báyìí. Night iṣẹ́ táwọn máa ṣe ní night. Wọ́n lè yọ pipe ọ̀dọ̀ mi nìkan kalẹ̀. Tó yẹ pé ọ̀dọ̀ wa báyìí nìkan lómi ò ti ní rọrùn. Mo bá débi iṣẹ́ láàárọ̀ máa ń wùn wọ́n lépè. Èpè. Àwọn ìyá kan dá sí náà. Ìta lè sọ síta. Òun là ń sọ síta yẹn.
ilé ṣé ìyàwó tán fẹ́ lé mi ni wọ́n àbí èmi ni wọ́n fẹ́ lé wọn. Èèyàn lè bá ogun pàdé ní anywhere. So àwọn tó wà lórí íńtánẹ́ẹ̀tì ìkà pọ̀ nínú wọn o. Àgà lórí Facebook àṣetánì ń gbé inú àwọn ọmọ burúkú kan lórí íńtánẹ́ẹ̀tì. Tó bá ní page àgàgà èmi tí n bá block wọn wọ́n á tún lọ ṣí page mi. Tí n bá èmi ò tẹ̀lé mi dédé block ẹ̀ máa kọ́ gbé ẹ ṣépè. Sometimes o need láti formit nǹkan tó wà nínú ẹ jáde kó má bàa ní hypertension. Sometimes gbogbo tó bá wà lọ́kùn ẹ ẹni tó ń bully ẹ tó ń ṣèkà fún ẹ. Sometimes o láti dúró tì lọ́rùn one day wípé àjọ máa kú pọ̀ ni. Lẹ́ni wèrè máa pẹ́ni tó ń wò àjọ máa kú pọ̀ ni. Sometimes you have to do that. Mi mọ̀ bóyá sọ̀rọ̀ mi clear sí. Sometimes you have to face any challenge tó bá face ẹ. You have to don't go wípé èmi àti ẹlẹ́ni. Sometimes o láti wọ́ mọ́ àwọn kan lọ́wọ́. Àwọn kan wà nínú ayé tó pé o gbọ́dọ̀ I will not be mature o. Ògún gbọ́. Kí 100 years láyé yìí mi ní wà matured. Because àwọn tí wọ́n sọ mọ́ pé you have to be matured. Leave them alone. Yeah. They will be the first person to write RIP to Obaku. Many people tó kú lórí internet tó kú tí wọ́n ṣe RIP ẹ̀ lẹ́nu. Ọmọ ìyá mi oníkálukú ló ní nǹkan tó wà nínú ara ẹ̀ tó rán. Tó bá tún wá sórí internet àwọn kan dúró sí kọ́nà kan tó yẹ pé wọ́n fẹ́ bully ẹ̀ ni. Imagine this woman pẹ̀lú gbogbo explanation tó máa explain fún àwọn èèyàn pé òun ní àìsàn kan lára tó ń yọ òun lẹ́nu ni. Doctor ló ní kó máa exercise, doctor ló ní kó máa jó. Wọn ò gbọ́ o. Because why? Because she is explaining to them. Because internet ò gba explanation o. Mo fọlọ́ bá búra. Internet tó ń wò yìí. Internet tó ń wò yìí kò gba explanation. Internet bí ṣe wà yìí. Ṣé ni kéèyàn sọ fún mi pé gbà táwọn afa kan sọ pé Yorùbáwùyí àwọn máa gbé òwò ẹ jáde. Ògún gbọ́ ò lè pè mí ní kọ́nà pé Yorùbáwùyí ọmọ ẹ mọ nǹkan òwò ẹ wà lọ́wọ́ mi o máa gbé jáde. You know what I will tell you? I will tell you pé tó bá gbé jáde tí mo bá bẹ repost ẹ sọ pé máa lè ní mí. Tó bá ní òwò mi lọ́wọ́ tó bá gbé jáde tí mi bá bẹ repost ẹ sọ pé kò sí ọmọ àlè kankan mọ́ ní ayé àfẹ̀mí Yorùbáwùyí. You know why we do that? Tó bá sọ pé o láṣìírí mi lọ́wọ́ o máa tú síta. Tí n bá fall fún ẹ pé jọ̀ọ́ ṣàánú mi má tó àṣírí mi síta. Wá o lè ní kí n lọ mú kíní kan wá bóyá 500,000 lẹ́nu. Kò ní tẹ́ ẹ lọ́rùn. Wá tún wá lọ́la 1 million. Wá tún wá lọ wá lè sọ pé lè ṣe títí láíláí. Ìjà ló máa ń gbẹ̀yìn àlè. The more tó ń wá fún mi tí mo fún ẹ, the more tó ń wá fún mi tí mo fún ẹ, you will continue. Bẹ́ẹ̀ tí Yorùbá ti wá orin ibú, orin ire, oṣù mẹ́ta. Ọlọ́run, ajé, orin burúkú, orin rere, oṣù mẹ́ta. No matter what you have done, sí kọ́nà. Tí ó bá ti ń ṣe pé o lọ pààyàn pé ìjọba máa mú ẹ o. Problem ti ẹ nìyẹn o. Wípé mo ti wá ní boyfriend kan rí. Ọ̀rẹ́ ọkọ mi tí mo wá ń fẹ́ nísìn, ó ti wá mọ boyfriend yẹn, ó wá ń sọ fún mi wípé ó mọ̀ pé mo mọ ẹni tó ń fẹ́, máa bá ti ṣe lórí ẹni tó ń fẹ́ nísìn o. Ọ̀rẹ́ sì, kémi náà máa bẹ́ ẹ sùn ni.
You know, some people does that. Come ti mọ̀ pé àwọn tí ń gbá ó ti mẹ́ ọgbẹ́ni bẹ́ẹ̀ ìjọ tó bá wá sílé yín gangan lálẹ́ tó kọlà tó máa wá sílé yín ìwọ fa ọkọ ẹ lójúmọ́ra sọ fún mo ti fẹ́ ní báyìí rí o tó bá máa dúró tì ẹ́ ló máa dúró tì ẹ́ tó bá ní dúró tì ẹ́ kò bá bá lé nídìí ẹ o. There are some silly mistakes táwọn èèyàn máa ń fọ́ọ̀lù fún. Ẹnìkan wá pé mo ti mọ boyfriend ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ màá sọ fọ́kọ ẹ pé ó ti fẹ́ kinní kan rí. Ṣé ọkọ mi tó fẹ́ mi yẹn ó bá àbálé nídìí mi? Ẹnìkan náà ló gbà náà. Jọ́ tó bá kú ọ̀la tó fẹ́ wá sílé yín jẹ́wọ́ fọ́kọ ẹ. Bọ́kọ ẹ ṣeré. Jẹ́ kó wá dé. Tó bá ti dé fún lóúnjẹ. Jẹ́ kó máa jẹun lọ́wọ́. Time tó bá gbé cup tó bá fẹ́ gbómi sẹ́nu báyìí. Wá kàn ní ọkọ mi bóyá bọ̀dá kí ló máa bọ̀dá Ṣàngán náà àbí bọ̀dá olórí burúkú tó bá ń pè. Ọkọ mi orí ọ̀rẹ́ yìí Mr. Deniyi kódà wọ́n mọ boyfriend mi tí mo fẹ́ nígbà kan. Wàláì kò ní lè gbé omi yẹn mì. Kò ní lè gbé omi yẹn mì. Ojú ẹ̀ ni wàá ti sọ. Bọ̀dá Mr. Kini ọmọ boyfriend mi kan tí mo fẹ́ gbà kan ọ̀rẹ́ wọn ni olórí ibú ni kódà ó sí orí tí ẹ̀gbọ́n mi sọ pé kò ràn bọ̀dá Adéníyì tó ń wò yìí Ọlọ́run ìjọ tó ti rẹ́yìn méjì papọ̀ mo ti wò pé ọ̀rẹ́ mi ọkọ mi ṣé bọ̀dá Adéníyì ṣé wọ́n ní kórí ibú bá ẹ báyìí má gbà kẹ́nìkan bá tiẹ̀ jẹ́ fi tún tiẹ̀ ṣe ayé ta wà yìí kò kí ń ṣe ayé pé you will wait for some kéèyàn tó bá èmi ò sínú ẹgbẹ́ à ń lékú sí yín ẹ wá ń léjò sí wa kí ló mú ẹ léèkú sí mi tó bá lékú sí èmi Yorùbáwùyí èmi ò lè léèjò sí ẹ o Ògún gbọ́ tó bá léèkú sí mi mi lè ever and never léèjò sí ẹ ejò kẹ wàá lékú sí mi máa wá léjò sí ẹ why ó wrong now tó bá lékú sí mi máa lọ sí zoo máa lọ bá àwọn tó ń ṣe tán tí wọ́n ń tọ́jú zoo àwọn lion máa ní kó bá mi ṣí lion lẹ̀ sí ẹni àwọn tí wọ́n ń sin bí tó ti ń sin tiger máa ní kó bá mi ṣí kéèjì wo anaconda máa ní kó bá mi ṣí kalẹ̀ fún ẹni má lékú sí mi why will you lékú sí mi in the first place why will you lékú sí mi in the first place tíyàn bá ti lékú sí ẹ lé tiger sí tó bá lékú sí mi tí bá léjò sí ẹ tó bá di ọ̀la ìwọ náà máa léjò padà tó bá lékú sí mi tí bá léjò sí ẹ tó bá di ọ̀la o lè máa lọ lé kí ló tún ju ejò lọ díẹ̀ pé tó bá lékú sí mi tí bá lé tiger sí ẹ wàá ti mọ̀ pé lè yóò gbádùn o ní try àti lé anything sí mi mọ́ don't ever lékú sí mi you lékú sí mi àṣìṣù fún ẹ. You come to my page to body shame me like this woman. Màá gbé ìyá ẹ ṣépè. Màá gbé picture ẹ bọ́ta. Tí n bá rí picture ìyá ẹ màá gbé bọ́ta. Tí n bá rí ti bàbá ẹ màá gbé bọ́ta. I will just make sure we are depressed. You want to ó fẹ́ fi èmi ṣe yẹ̀yẹ́. Ọmọ ìyá mi mo máa lé depression sí ẹni o. Mi ìmọ̀ aláìdá ni. Ọlọ́run. Ó fẹ́ lé kó fi mi ṣe yẹ̀yẹ́ sí mi àbí? Because àwọn tó máa kọ comment máa ń búyàn yẹn wọ́n mọ̀ ọmọ o Ògún gbọ́ tó máa ti kọ́ tán tó bá reply wọ́n tún kọ̀ mí tó bá reply wọ́n tún kọ̀ mí because they just want you wípé àwọn fẹ́ bá ẹ nínú jẹ́ ṣùgbọ́n tí wọ́n bá gbé ìyá wọn ṣépè mi fẹ́ sọ̀rọ̀ nípa Ramon Alápatà mi fẹ́ sọ̀rọ̀ nípa àwọn guy àwọn people yẹn mi fẹ́ ọ̀rọ̀ wọn kan náà jọ ní gbogbo wọn jàre àti Ramon àti tí Ramon ìkan kan náà ní gbogbo wọn sí ilé ayé má jẹ́ kí èèyàn lékú sí ẹ don't allow anybody to lékú sí ẹ
But tí yàn bá lè kù sí ẹ, try kó lé tiger sí. Kò ní bá ẹ ṣeré eré gbádìgbádì next time. Tí yàn bá lè kù sí ẹ, try kó lé anaconda sí. Next time kò ní bá ẹ ṣeré gbádìgbádì. Eré kílẹ̀ yẹn ń ṣe tẹ́yẹ ń tú iye ara wọn. Eku tó lé sí mi tó bá gé mi jẹ. So bóyá ọ̀tá mi ní diabetes tí ò ní san. Ìwọ tó lékú sí mi ó fẹ́ pa mí náà ni. Ìwọ tó lékú sí mi ò mọ̀ kan tó wà. Sí, àwọn ní kọ́mẹ̀ntì òfò yìí tó máa ń fi kọ́mẹ̀ntì àgbákò. Mọ̀ tó wà lára ẹni tí ẹ ń lé kọ́mẹ̀ntì yẹn sí. Mọ̀ tó wà lára ẹ. Kọ́mẹ̀ntì tí yín kàn máa trigger kíní yẹn jáde ni ẹni yẹn á bá kú. Ẹ̀fún wọn máa kọ RIP. Ìyẹn tó bá sọ pé máa bú mi, máa gbé ìyá ẹ ṣépè. You don't try to lékú sí mi. You lékú sí mi, I'll let tiger sí ẹ. Yes, next time you will not try it. Ilé ayé tá wà yìí, má jẹ́ kí ẹnìkan bá ẹ ṣeré gbádìgbádì. Ayé tá wà yìí kò easy àti gbé. Ayé tá wà yìí kò sí witchcraft kankan tó ń pààyàn láti ibì kankan. Orí internet ni àìmọye ikú ẹlòmíì tí ń wá. Ó ní nǹkan tó ń bọ́dà ẹ̀ lọ́kàn. Bí mo ṣe ń wò mí sí, mo ní nǹkan tó ń bọ́dà mi lọ́kàn o. Ìwọ tó ń wò mí náà, ìwọ náà ní nǹkan tó ń bọ́dà ẹ̀ lọ́kàn o. Ẹnìkan wá kọ kọ́mẹ́ǹtì kan, á wá trigger ẹ̀. Àwọn ní wọ́n dẹ̀ rí lánàá o. Èmi kọ́ o. Tó bá ti fẹ́ bà mí nínú jẹ́, máa fún ẹ ní depression ni. Slogan tèmi nìyẹn. Mo fẹ́ bà mí nínú jẹ́ báyìí, máa gbé depression fún ẹ ni. So tọ́lọ́run bá ní pé o survive ẹ̀. Tó bá dẹ̀ survive ẹ̀. Tí ìdájọ́ bá wà lọ́rùn. Tá bá pàdé lọ́rùn, ká jọ máa lọ yanjú ẹ̀. Yorùbáwùyí lórúkọ mi o. Mi ò ń ṣeré gbádìgbádì. Mi ò ń ṣeré gbádìgbádì. Abubakar Mustapha ó ní àwọn you never talk about Ramon Alapata that was sentenced to death by hanging. Ilorin has played their role. It's left for you people to drag government to sign the death warrant. Everyone with their problem. Abdulrahman, èmi ní kí n bá yín drag government kó sign death warrant. Death warrant Abdulrahman. They play. Ìgbà tí Ìlọrin parọ́ mọ́ mi, ta ló drag Ìlọrin? Ó ń pẹ́, tó bá ń gbọ́ ó ń paka, ó ń ṣókó, bá para yẹ, bá máa para yín problem tí nìyẹn. Abubakar, kò sí ọ̀dọ́ kan mi kan Abdulrahman Alápatà o. Wọ́n sign ni ẹ o, problem yín nìyẹn. Wọ́n sign ni ẹ o, problem yín nìyẹn. Abdulrahman Alápatà padà dèrò London o, wàhálà tí yín nìyẹn. Tèmi ní pé tó má ṣàfẹ́ yanjú ẹ̀. Wọ́n jẹ́ ká rí lójú kojú báyìí pé gbangba wálé àná ti ṣe. Wọ́n jẹ́ ká rí pé gbangba wálé àtórí kò sí tẹ́lẹ̀ ìdánwò. Wo má jẹ́ kí n lọ sọ́dọ̀ Abdulrahman ẹ̀fẹ̀ tí mo fẹ́ wá ṣe náà ni mo ti ṣe. Please don't allow anybody to pa you. Ó máa yí wọ́n ní kò kú. Ẹnìkan sọ fún mi tó close mọ́. Wọ́n ní kò kú. Tí ó bá kú Ọlọ́run ò ní jẹ́ kó kú. Wọ́n kò tó bá padà survive. Tó padà wá sórí internet. Tó bá padà ń wo kọ́mẹ́ǹtì ẹ̀yin ẹni àgbákò. Tẹ́ ẹ kọ comment. Tó fi dem tó go under the knife. Tó lọ ṣiṣẹ́ abẹ. Tó tún wá padà rí pé ẹ̀yin kan náà lẹ́tún wá ń kọ RIP fún yín, fún òun. Nínú èpè, nínú àdúrà, ó máa ṣe kan fún yín bẹ̀. Nínú èpè, nínú àdúrà, ó máa fún yín nìkan bẹ̀. But please, my people, má gbà o. Má gbà o. Kéèyàn bá tiẹ̀ jẹ́. Má gbà kí anybody kó fún ẹ ní hypertension.
tó bá fẹ́ ọkọ tó bá ní ẹ lára kọ sílẹ̀ ó fọ́nì sí ẹ tó bá fẹ́ ọkọ àbò fẹ́ ìyàwó tó bá ń fòwe àbò ń fìtínà ẹ kọ sílẹ̀ kọ tó bá bẹ́ẹ̀ má gbà. I don't know how people survive abusive marriage. Eni ọ̀nà mi pa ọ̀la ọ̀nà mi kù. Àwọn ará tó yẹ pé a na ìyàwó ẹ̀ wọ́n ní ẹ tó na ìyàwó ẹ̀ yìí o ṣe ló ná o tóyún bàjẹ́ lára ẹ o àwọn bàbá kan máa wá jókòó àtàwọn ìyá kan máa wá jókòó wọ́n máa ní kó foríjì aya mi má bínú èṣì ni kò ní ṣerú ẹ̀ mọ́. ẹ má yẹ kí n dá lérú ẹ má yẹ kí n dá lérú torí ẹlòmíì at least bóyá ó mọ lára kọ sílẹ̀ á dá fún ìyá mi má jẹ́ kẹ́nìbọ̀dì pa ẹ́ kọ sílẹ̀ why will you wait tí ẹ̀ máa lù ẹ́ pa kọ́ má sọ pé mo wà nílé ẹ̀ ó máa change ìka máa ń change ni wọ́n tó wá mọ̀ pé òwá fẹ́ kọ sílẹ̀ lọ́kọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀yin obìnrin alternative kan lélẹ̀ tó wá mọ̀ pé yes o ò fẹ́ kọ sílẹ̀ lọ́kọ́ ẹ̀ṣẹ̀ àbí kó lọ́kọ́ kickboxing tó bá ti fún ẹ nígbà tí kan báyìí pa kó fún ní búlò lẹ́nu kẹ́ni ẹ yí ẹ̀ báyìí kò ní nà ẹ́ lọ́la ìyẹn nìkan ni alternative o pé o fẹ́ ọkọ wa ń lù ẹ́ and you don't want to leave that ọkọ there is alternative the alternative ni pé kó lọ kọ́ ẹ̀ṣẹ̀ àbí kó kọ́ kickboxing kó ti mọ ẹ̀ṣẹ̀ jà dáadáa fi style lọ kọ́ ni o tó bá ti fún ẹ nígbà tí báyìí pàù kó dá ní blow lẹ́nu kí mú ọmọ kọ́kọ́ ó ní àwọn blow tó máa ń fún yàn ní jọ tó máa ń fún ẹ níbi bí imú ẹ ló máa shift wàá lọ kọ́ àwọn ẹ̀ṣẹ̀ tó bá fún ní blow ní jọ mi bí imú ẹ báyìí máa shift sí mi bí kò ní nà ẹ lọ́la ọlọ́run bẹ́ẹ̀ tó bá ti lè ṣe yẹn kọ́ kalẹ̀ kọ́ kalẹ̀ o má jẹ́ kẹ́nìkan pa ẹ́ má jẹ́ kẹ́nìkan bí ṣe wà yìí tó wáyé pé kò kí n ṣe tálẹ̀tì mo ti ń sọ̀rọ̀ ni tó pé mo kàn advice èèyàn àbí mo kàn motivate èèyàn ní ẹ̀yìn íńtánẹ́ẹ̀tì ni ọ̀rọ̀ tó wà nínú mi tí mo fẹ́ sọ ogún gbọ́ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń nà ìyàwó yín what will you gain? Kó nà ìyàwó ẹ̀ kí ló máa jẹ́ èrè ẹ̀ tí bàbá ẹ̀ bá lù ìyá ẹ̀ pa tó máa débi tó dé tóbìnrin ò bá tẹ́ lọ́rùn kọ́ kalẹ̀ tó bá gbé ọwọ́ ẹ̀ sókè báyìí tíyàwó ẹ̀ bá dúró síwájú ẹ̀ tó bá gbé ẹ̀ pé gbé ọwọ́ ẹ̀ sókè tó bá ti ń gbé sórí ọmú ẹ̀ ni ọkùnrin tó ní sense ṣe máa ń ṣe nìyẹn ó fẹ́ ìyàwó ẹ̀ ṣe tó bá gbọ́ sókè báyìí fọ́mà ti flag page mi olórí ibú ni wọ́n thank you ìyá mi mistura tó bá gbọ́ sókè báyìí pé ìyàwó ẹ̀ ṣe orí ọmú ẹ̀ ni kò gbé sí mo ti sọ̀rọ̀ kan lórí page mi ẹ̀yin ọkùnrin mo tún ti ń wọnú ètò mo lè fẹ́ parí ètò yìí nísìnyí o ẹ̀yin ọkùnrin mo ti sọ̀rọ̀ kan lórí page mi fún yín tẹ́lẹ̀ tí wà àtìyàwó ẹ̀ bá jà ní alẹ́ àbẹ́ ẹ̀jà ní anytime tó bá jà tó wá di àárọ̀ tí ìyàwó ẹ̀ bá wá dúró lójú ọ̀nà pé lágbájá ò ní jáde wàá nà mí ní sẹ́kù tó jáde tó bá wá su ẹ́ mú pé wàá nà mí ní kó tó jáde sẹ́ mi ò ní gbà sẹ́ má bẹ́ẹ̀ fa wàhálà ní sẹ́ there is a language I mean there's an action
that speak louder than that voice tó fi sọ fún pé kò nà òun. But ọkùnrin mi torí pé ilé olórogún ló ti wá kọ́kọ́ orí ẹ̀ ti sọnù. Ó jí láàárọ̀ ìyàwó ẹ̀ sú ẹ mú ó sọ ṣòkòtò mẹ́ nídìí ó ní wàá nà mí ní o ò ní jáde o ó sọ ọmọ ẹ lọ́rùn wàá nà mí ní o ò ní, and you can't even sense something. Language tíyàwó ẹ̀ ń sọ yẹn ó gbọ́ ohun tó ń sọ pé kò nà òun yẹn make sure pé ó nà kò jẹ́ pé nínú ọwọ́ ló máa fi nà. Tóbi bá ti lè sú ẹ mú pé wàá nà mí kó tó jáde wèrè tó wà lórí ẹ̀ lálẹ́ àná ó ti kú òun bẹ́ẹ̀ nìyẹn. Tí ẹni kó gbé kó ṣọmọ́ bẹ́ẹ̀dì tí bẹ́ẹ̀dì bá jìnnà ibi tó ti bá yẹn pé ṣíà ló súnmọ́ bẹ́ẹ̀ ibẹ̀ yẹn náà ni kò ṣọmọ́ nínà tó ń béèrè lọ́wọ́ ẹ nìyẹn kò kí ń ṣe nínú ẹgbà bọ̀dá wèrè. She's not asking you for nínú ẹgbà tí ìyàwó ẹ bá fi lè sú ẹ múlá pé wàá nà mí kó tó jáde ní ìjà náà yàrá ẹṣẹ bẹ̀rẹ̀ ní ohun tó wà lọ́kàn ẹ̀ ti tán kò fẹ́ bẹ́ẹ̀ jà mọ́ tí ẹni pé kò rún mọ́lẹ̀ ìṣẹ́jú 5 mo ti létí mo lọ síbi iṣẹ́ ìṣẹ́jú 5 yẹn fún o tó rẹ́dí àti ìṣẹ́jú 5 yẹn bá yí ẹ jẹ́ bó ṣe lọ ó lè fún ẹ lépè olórí ibú wọ́n á gbé pè fún ẹ tó bá rẹ́dí àti fún ìṣẹ́jú 5 tó wá fi ìṣẹ́jú tó wá fẹ́ nà wàá mú kó wá padà lùsì ju ìṣẹ́jú 5 yẹn lọ. Sometimes you need to learn body language. Ẹ máa learn àtọkùnrin àtobìnrin, learn from it. Ìwọ àti ìyàwó ẹ̀ jà lálẹ́ àná, ó wá lọ síbi iṣẹ́, ìwọ náà wá ń bọ̀, ó wá dìbì ṣúkúdì. Ẹ tó yẹ pọ̀ tó ti kú òun lé ló ti miss ẹ. Ó wá ń bọ̀, ìwọ náà wá dì. Kódà bó jẹ́ bisikíìtì lórí, rà lójú ọ̀nà fún. Ẹlòmíì sì bó ṣe wò kò mọ size bra ìyàwó ẹ̀, ẹlòmíì mọ size pint ìyàwó ẹ̀. Olórí bó ṣàfẹ́ jà ni. Ẹni tí ó ṣàfẹ́ bá ìyàwó ẹ̀ jà ni. Ọkùnrin tó bá ti nà yẹn kọ́ kalẹ̀. Má jẹ́ kẹ́ni kankan ṣe pàrọwà fún ẹ kíní kan torí ọmọ wo. Many marriages máa ń dàrú tẹ́tẹ́lẹ̀ because sometimes gan nǹkan tó fàjà ọkọ àti ìyàwó ẹ lè ró síta. Ọkùnrin mi according to àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n ní ẹ̀kọ́ bàbá lé láyé àbálé ni kò gbé wọlé ọkọ àwọn ọmọ ìtàyè àfáà kan náà ń preach ǹjọ́ pé ọmọ tó bá wọlé ọkọ tí ò sá ọ̀gbẹ́ni dey play má jẹ́ kẹ́nìkan sọ fún ẹ pé kò gbé àbálé wọlé ọkọ. Facebook wọ́n ní o release program yìí orúmú mi tán fáànù. Don't let anybody tell you to gbé àbálé wọlé ọkọ jẹ́ ń gbé fáànù kékeré kan má yẹ kí kú sí ibi orúmú mi jẹ́ sún tébù mi mọ́rùn. Kí ló gbé fún orogbo ẹ ti jẹ́ kí ma treat topic mi. Don't let anybody tell you pé kó gbé àbálé wọlé ọkọ. It's prohibited. Kí ni mo sọ fún ẹ? It's prohibited. It's not allowed láti gbé àbálé wọlé ọkọ. Ayé àwọn ìyá wa náà sọ pé máa fi kíní kan ìkorofo ṣáná. Ó ń ba some marriages jẹ́. Ọlọ́run ò dá wa dọ́gba. Ọlọ́run ò dá wa dọ́gba. Ọkùnrin tó ní kí ló máa ń pè bọ́ọ̀lù oníke. Ẹ wá ní kó lọ play National Stadium. How come? Ó wrong now. Ó wrong. Obìnrin mi bọ́lọ́run ṣe dá nìyẹn o. Kò kí n ṣe pé ó ṣe ṣìnà. Kò kí n ṣe pé ó ṣe ṣìnà. Ọlọ́run ṣe dá nìyẹn nǹkan kékeré ò ká lẹ́nu ó wá ní pé okay àbálé ẹ tọ́ra yín wò ó ẹ wá wọlé ọkọ ìyá mi síra ẹ̀yà àti Facebook ṣàjọ ń fa wàhálà ni ẹ tọ́ra yín wò ó wá wọlé ọkọ àbí ẹ wá níjọ
alẹ́ ẹjọ́ ìgbéyàwó marriage mi tó dàrú after 5 years àbí 3 years alẹ́ ẹjọ́ ìgbéyàwó ló ti dàrú. Ó yẹ kí wá page mi máa sọ kú sọ ni kò jẹ́ kó jẹ́ page Yorùbáwùyí tá fi ń ṣe Yorùbá nation yìí. Alẹ́ ẹjọ́ ìgbéyàwó tẹ wọlé bọ́ọ̀lù oníke ni wọ́n jù sí national stadium. Kẹwàá mú bọ́ọ̀lù oníke kẹgbẹ́ fún àṣìṣà tó ṣọ àlàkẹ́ ní kó máa play ẹ̀. Ṣé kò wrong? No, ṣé kò wrong? Àṣìṣà tó máa dàbí novice tí ò mọ bọ́ọ̀lù gbá ni. Alẹ́ ẹjọ́ yẹn nígbéyàwó ti túká. Wọ́n máa wá pàṣẹ, wọ́n máa wá manage. Ọkùnrin mi ó lè lọ ẹ̀ márùn-ún. Ṣùgbọ́n alábàálé wọlé ọkọ kò lágbára jẹ kan lọ. Wà ẹ ti dálé wọn rú o. Obìnrin mi tó bá ṣe ń dórí mẹ́ta ó ṣe ń warm up ni. Wọ́n pé téèyàn bá sùn tó bá ṣe ń jíbọ̀ látọjú oorun tó bá ti dórí mẹ́ta òun ṣe ń jíbọ̀ látọjú oorun ni. Kó wá fẹ́ bọ̀dá ní 2 minutes. Bẹ́tẹ̀ bá tọ́ra yín wò níta. Mọ̀ pé àwọn kan wà níbi sí tí wọ́n ń ṣe pé àwọn ìyá kìíní kan ń ba ayé àwọn ọmọ jẹ́. No. Ayé ìgbà yẹn ti kọjá, ayé alábàálé ó ti kọjá. Indomie marriage ẹ má ṣe. Gàrí marriage ní kẹ́ ṣe. Ṣólóyọ̀ ní tọwò. Tó bá please ẹ, tó bá please ẹ. Alábàámusa. Bàbá tani ìyàwó Ṣẹ́gun. Ẹ fà wọn àfáà sílẹ̀. Àwọn boyfriend mi làwọn àfáà yẹn wèrè ni wọ́n. Ó máa bú mi níta, máa wá toast mi ní corner. Ó máa bú mi lórí kíní. Ọ̀rọ̀ mú rẹ̀ lóṣì ni wọ́n like ọmú burúkú. Àwọn máa toast ìyá wọn ní corner. Àwọn ọmọ tí wọ́n ti bọ́ lábẹ́ kíní kan àbí tí wọ́n sì já lẹ́nu ọmú. Sí. Báyẹ̀ kẹ́nìkan pa ẹ́. There are many conditions táwọn èèyàn lè fi pààyàn. Ara condition tó fi lè pààyàn náà la sọ yìí nísìn. Àwọlé ọkọ, ìjàbálé. They preach for you to be a good person. If that good person will not favor you, don't be a good person, no. If that good person, good ability, àbí good man, don't try it. Don't. Má jọmọlúàbí. Ní àwọn tí ó ti jẹ́ kó jọmọlúàbí. I could remember when I had my first child. Tí ìyá kan wá, wọ́n láwọn ìyá tó wá ń gbàyàn lọ́lọ́mọ. Wọ́n wá ní ṣé kò mọ́ kú ọ̀tún là kan náà ti wà ní. Ìjọ́ kejì, ìjọ́ kò mọ̀. Ìjọ́ kejì kò mọ̀. Ìjọ́ kẹta. I'm like ní lọ́lé ni. Wọ́n ní wọn kì í sọ bẹ́ẹ̀ nígbà yẹn, pa ayé ìgbà yẹn. Wọ́n ní wọn kì í sọ bẹ́ẹ̀. Ní lọ́lé ni. Sáà, mo wá gbé lọ́lọ́mọ ni. A máa ṣe ogójì ọjọ́ àbí ọmọ náà máa ṣe mo ní níbo? Ẹ bá lọ. Because I don't want you to go wá bí tiẹ̀. Èmi ìjọ kọ̀mọ̀gọ́ mo lè má wà. And you be expecting me pé anything ò bá ṣọ̀rẹ́ èyí ò ní bàjá. Give space to some certain things. Give free space. Jẹ́ kó mọ̀ wípé this is me. I don't want this. I don't want it. Why will you gbà mí lọ́lọ́mọ fún ogójì ọjọ́? For what? So tó bá bí mo tiẹ̀ mẹ́wàá ti ṣọ́ọ̀bù tèmi. Màá wá jókòó tiẹ̀ fún ogójì ọjọ́. They play. Mi ò lè gbà lọ́lọ́mọ ọjọ́ mẹ́ta. Níbo
mami na wọ́n kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni àti kékeré lèmi ti burú wọ́n sọ̀rọ̀ báwo ẹ máa lọ lé yín ẹ máa lọ lé yín ẹ má gbà mí kọkàn ṣe mí ẹ máa lọ lé yín má jẹ́ kéèyàn kan fún ẹ ní má jẹ́ kéèyàn kan pa ẹ́ má jẹ́ kéèyàn má gbà fún anybody láti fún ẹ ní nǹkan tó yẹ pé ó máa ní ẹ lára má gbà tí ẹ bá ti gbé wèrè wá gbé wèrè fún you come for me I come for me you enter me I enter you you lékun sí mi àlé láyọ̀nù sí ẹ you bá tèmi jẹ́ àbá tiẹ̀ mọ́gi máa ń tiẹ̀ dànù next time yóò ní kó o ní dẹ́tọ̀ mi báyé ṣe rí nìyẹn má wẹnu ayé tí n bá ṣe báyìí kí làwọn èèyàn máa sọ kí ni ta ni máa sọ love yourself first love kọ́kọ́ love ara ẹ this èmi ni èmi o I am me èmi ni èmi I am me I am not you I am not kí láyé máa sọ I am not kí láyé máa wí I am not I am not it kí láyé máa sọ ti pa ìmọ̀ye èèyàn dànù kí ló máa wá sọ báyìí kí làwọn èèyàn máa wá sọ tí n bá wá ṣe báyìí kí ló máa wá sọ kí ni ta ni máa sọ ta ni mo fọ̀rọ̀ tèmi lọ kókó wá bá mi ìdájọ́ tó fẹ́ sọ̀rọ̀ sí mi mo pè ẹ́ sí nǹkan tó kí ló fẹ́ sọ mo pè ẹ́ sí tó fẹ́ sọ yẹn ni ṣé mo pè ẹ́ sí nǹkan tó fẹ́ sọ tó ṣe fẹ́ sọ̀rọ̀ please I don't know we should just try and move má jẹ́ kí anybody pa ẹ́ ṣá má jẹ́ kí èèyàn kankan pa ẹ́ má jẹ́ kí èèyàn kankan kó pa ẹ́ in anything má jẹ́ kí anybody mi mọ̀ bí ṣe fẹ́ put ẹ̀ bó ṣe fẹ́ yí àwọn èèyàn ní anything má jẹ́ kí anybody pa ẹ́ má gbà tó bá tẹ̀ máa padà happen o wọ́n máa kan sára sí ẹ pé akọni ni ó try wọ́n defeat ẹ̀ ni ẹ tó fẹ́ pa ẹ́ ìdá ó jọmọ dáadáa ó fẹ́ pa ẹ́ ni ìdá ó jọmọ dáadáa sí ó fẹ́ pa ẹ́ ni àwọn tó wá sórí comment íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń bú àwọn èèyàn wọ́n fẹ́ búyàn ni kò sí nǹkan tó fẹ́ ṣe wọ́n fẹ́ bú ẹ náà ni ó ṣe dáadáa wọ́n fẹ́ bú ẹ because n tó wà nínú ẹ̀jẹ̀ tí wọ́n nìyẹn wọ́n fẹ́ bú ẹ àwọn fẹ́ bú ẹ ní intention bó ṣe jí láàárọ̀ tó ń lọ sórí íńtánẹ́ẹ̀tì negative thing ló bá wọn jí àwọn kan wà bẹ́ẹ̀ ayé wọn negativity ó bá ayé wọn jẹ́ negative thing náà máa ń rò tó máa ti ń bọ̀ láàárọ̀ lórí íńtánẹ́ẹ̀tì báyìí wọ́n wẹ̀ tó máa bú ni tó máa lọ ní street wọ́n wẹ̀ tó máa bú ni má gbà wọ́n láyè nínú ayé ẹ please anybody bá ti bú ẹ gbé ṣépè kí ni wọ́n wá níwò yóò tí sùn Àmọ̀kẹ́ àkànṣe mi kàn ṣeré lórí íńtánẹ́ẹ̀tì ni o anybody má jẹ́ anybody pa ẹ́ má jẹ́ kéèyàn kankan pa ẹ́ má gbà please don't surrender yourself cheaply má jẹ́ kéèyàn kankan pa ẹ́ má explain fẹ́ni tó bá nífẹ̀ẹ́ don't explain don't try to confuse ẹni tí ò nífẹ̀ẹ́ they will never be convinced kò sí nǹkan tó lè sọ woman yìí ó sọ̀rọ̀ ìjọ tó wọn ló níkùn ńlá ni kó lọ bí oyún inú ẹ̀ kìnnìkan wọ́n bu she explain táyà ohun tó lọ sáré tó lọ fún surgery níjọ́ wò àwọn ọ̀nà kọ́kọ́ ń post RIP ẹ̀ kí n tó gbọ́dọ̀ ẹnìkan ní àná pé woman yóò kú because she was explaining tó bá ti wá jó tó bá ti ka kọ́mẹ́ǹtì I am very sure pé máa wọ́n ló máa sunkún ó ṣe lọ ṣe surgery tó lọ ṣe yẹn tó bá pọ̀ tẹ́ ẹ̀kú náà ó kú gbé nìyẹn because she allowed them
She give them the chance. Ó fàyè gbà, ó accommodate wọn. Ó wò pé ayé yìí simple. Ó ń wọlé ayé ìgbẹ́ ni pé mélòó láyé. Ìgbà wo la ọjọ́ mélòó la máa lò láyé tá ń wọ ẹ̀wù rin. Ọmọ ìyá mi tó bá lè wọ ẹ̀wù amọ̀ tank pẹ̀lú ẹni tó fẹ́ bà tiẹ̀ jẹ́ lọ́wọ́ o. Ẹni tó fẹ́ bà tiẹ̀ jẹ́ má dáṣà kó jẹ́ wo la máa lò láyé tá máa wọ ẹ̀wù rin. Bó fẹ́ bà tèmi jẹ́ máa wọ ẹ̀wù amọ̀ tank tiẹ̀ lọ́rùn. Yeah, please be mature. Don't go into the mud with the pig. Mo ní go into the pọ̀tọ̀pọ̀tọ̀ pẹ̀lú ẹnìkan o. Máa bọ́ sọ́lẹ̀ máa da black oil sára pẹ̀lú ẹni. Ó fẹ́ bà tèmi jẹ́ mo fẹ́ rún tiẹ̀ mọ́ gini. Àwọn ò ní nǹkan kan tí wọ́n wáyé ohun wá ṣe tàbí pé wọ́n fẹ́ jí wọ́n kàn fẹ́ bà tèèyàn jẹ́. Gbogbo èèyàn tẹ́ ń wò gbogbo àtàwọn sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ ń wò wáyé. Gbogbo wa la ní one thing or the other tá à ń go through ní abẹ́nú. And àwọn akọ̀ àwọn tẹ̀tẹ̀ máa ṣe make up wọ́n ti sáré ṣe make up wọ́n wá sórí íńtánẹ́ẹ̀tì wọ́n máa wá sọ̀rọ̀ kíní kan instead of you to appreciate them wípé wọ́n múnú tiẹ̀ náà dùn ò ní appreciate ó lè pé thank you nìkan ò ní kọ ó dẹ̀ ní wà ká pass jẹ́jẹ́ the next thing tó máa sọ ni pé èébú ó fẹ́ bú onítọ̀hún ni àìmọye èèyàn mi tó pé a ṣe show báyìí a padà delete ẹ̀ tó bá wo èébú tó wà ní comment section má gbà kẹ́nìkan bú ẹ kẹ́nìkan bully ẹ to be able to stand up and face anybody tó bá fẹ́ bully ẹ jẹ́ dúró tì lọ́rùn pé àjọ máa púpọ̀ ni confess ẹ pé èmi àti ẹ àjọ máa púpọ̀ ni tó fẹ́ bú mi ó fẹ́ lékun sí mi màá lé láyọ̀nù sí ẹ you bú mi àgbé ẹ ṣépè ó ti rí sìn ìwọ bú mi ni o èmi máa gbé ẹ ṣépè ni à ń lékun sí yín ẹ ń léjò sí wa you lékun sí mi àìlé tiger sí ẹ pẹ̀lú orí ẹ máa straight orí ẹ tí ò pé yóò máa normal báyé ṣe rí nìyẹn má gbà kẹ́nìbọ̀dì pa ẹ́ má gbà don't just allow anybody láti ṣe nǹkan tó pé ó máa fún ẹ ní hypertension anything tó máa fún ẹ ní hypertension má gbà kẹ́nìbọ̀dì fi sínú ayé ẹ you have your life to live everybody ló ní life ẹ láti live and it must be you first me first nínú ayé mi èmi ni number one personal love is my priority nínú ayé mi èmi ni number one nínú ayé mi before anybody before ìyá mi before bàbá tó bí mi wá sáyé before Ọlọ́run tó dá mi I am number one in my life tó bá ti yé ó bí tí mo tún gbé lọ before Ọlọ́run ọba tó dá mi in my life I am the number one self love I love myself past Ọlọ́run tó dá mi ó ti fẹ́ gbọ́ if I love myself past Ọlọ́run tó dá mi tí wọ́n bá wọ pé love tí ó ń dùn mọ́ mi nínú yẹn ó fẹ́ wá ṣe kinní kan ó fẹ́ wá máa gbé ẹ ṣépè wà nínú ilé ọkùnrin kan wá kí ẹ mọ́lẹ̀ lé ní gbàgbà igbógbò igbàgbà mi ìfẹ́ fún àwọn ọmọ mi lẹ̀ ní àwọn ọmọ mi ìfẹ́ dà àwọn ọmọ àbí wèrè ní súnú ẹ̀ ni àwọn ọmọ èwo ló fẹ́ dà lẹ̀ if you can dà wọ́n lẹ̀ you dà wọ́n lẹ̀ and if you cannot dà wọ́n lẹ̀ take them with you being a single mother is not a crime gba ilé káwọn ọmọ ẹ̀sìn kó máa tọ́jú wọn. Thank you, baby. Kó àwọn ọmọ ẹ sí kó máa tọ́jú wọn. Tó bá lù ẹ́ pa, wá padà dá àwọn ọmọ yẹn sílẹ̀. Everything should be personal love. Your love must be for you first. For you and not for anybody. Even your children, you must love yourself before you love your children. Tí gíba wo lugi torí òkè ẹ̀ la máa kọ́kọ́ gbé. If you pine because of your children, àwọn girlfriend di ọkọ ẹ̀ wọ́n á fi abọ́ gbá àwọn ọmọ ẹ̀ lórí.
and àwọn ọmọ yẹn máa padà ṣépè fún ẹni because o kú wrongly kó àwọn ọmọ ẹ dúró láyé ẹ lọ́mọdé ti bẹ́ẹ̀ ṣe o ti bí méjì mẹ́ta mẹ́rin kan ní o máa lu ẹ pa and you are waiting ẹ̀yà kìíní àdínlù yìí pa lórí àwọn ọmọ mi ní lórí àwọn ọmọ èwo tell me àwọn tó bá tó máa gbé apẹ́ tó lè gbé mọ́ tó gbẹ́sẹ̀ tó lè gbé mọ́ tó dàbẹ̀ gbé ọjọ́ ìṣúná máa play paso àbí ọmọ ọjọ́ ìṣúná ọjọ́ òkú máa play paso kò sí bó ṣe lè kéré tó wọ́n play òṣùpá tó bá wá ní kíní kan wọ́n padà àwọn ọmọ wo tó bá ti gbé ẹ̀ka rẹ̀ làwọn gẹ́fẹ̀ ni wọ́n ti fọwọ́ pa wọ́n lẹ́yìn wọ́n máa bá obìnrin sùn tó bá ti tóbìnrin bá sùn nígbà yẹn ọkọ ẹ̀gbọ́n best friend ẹ lọ́kọ máa kọ́kọ́ fi ṣíde wọ́n bá ti ní bùdá alágbájá dáàdì kìíní ìyá ẹ pẹ̀lẹ́ inú ọba ti ní sùúrù ọ̀rẹ́ mi ò dẹ̀ kí n ṣèyàn bẹ́ẹ̀ yẹ kí n bá ẹwẹ́ manage kẹ́mi ẹ̀kọ́ a máa súnmú ẹja ọmọládé ìyàwó wọn iṣẹ́ èṣù ni pẹ̀lú àwọn pé ṣé èṣù ni iṣẹ́ èṣù ni wọ́n á gbámọ̀là fún lẹ́nu òru ló máa jẹ́ táwọn èèyàn tó wá kí bá ti lọ́ọ́lé tán ọ̀la wọn á gbẹ́kọ̀ọ́ wá fún ọ̀tún làwọn ní káwọn bá dín ata àti iṣu wọ́n ti fọwọ́ pa tó bá ti ń sunkún báyìí wọ́n kàn wá gbórí ẹ̀sẹ̀ jìkà báyìí wọ́n máa fọwọ́ pa lórí títí wọ́n fi fọwọ́ lọ sísàlẹ̀ Mr. Johnson bá dìde a ti rún ọ̀rẹ́ ẹ̀ mọ́lẹ̀ tán ọjọ́ àwọn méjì àwọn mistake ni ẹjọ́ má bínú condition ni situation na lie má jẹ́ kí anybody kó pa ẹ́ anybody ládùúgbò téèyàn bá búlì ẹ̀jọ̀ ẹ̀ ní ó bú ẹ ọ̀la ó bú ẹ ìjọ kan múra pé lẹ́ni nǹkan tó bá gbà ló fẹ́ lọ fún tó bá ti jí tó pàdé ẹ̀ báyìí kó dà pé nínú compound tó wọ face me I slap you ó ti ń ṣe tipẹ́tipẹ́ tó bá ti jí pé lẹ́ni èmi àtẹ́ni wèrè máa pẹni tó ń wò tó bá pàdé ẹ̀ tó bá bú ẹjọ́ yẹn dúró tì tó bá wá pàdé ẹ̀ torí tí ẹ bá ná lẹ́jọ́ yẹn pé òun ò ní bú ẹ ọmọ ìyá mi fèsì ẹ̀ kó bú pariwo create scene káwọn èèyàn pélé yín lórí mú ìtìjú yọ sọnù ìtìjú tó mú ẹ lọ máa sunkún nínú kọ́nà ìyá kíní kan ti bú ẹ lẹ́nu wá lọ sí kọ́nà ìyá kíní ọlọ́run ni ó dá ọlọ́run wo ló máa dá ọlọ́run ti máa dá bú fèsì ẹ̀ búdá ẹjọ́ dúró tira yín ẹ pariwo lé lórí ṣe bí ọmọ ọ̀tá ṣe bí aláìlójútì ṣe bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ìjà kọ́wà tó máa ń pè ní ìjà ọlọ́bẹ̀ àwọn tó máa gbé ghetto náà máa ń mú orú ìjà yẹn ìjà ọlọ́bẹ̀ náà máa ń pè ìjà dáńgbáná ìjà tí ò nílò àkáì wàá kàn jàbí wèrè ń jọ yẹn ni àwọn fámìlì ẹ̀ máa pè pé kí ló dé tẹ̀sí solo tẹ̀ ń bá obìnrin yẹn sọ̀rọ̀ kò ní wá bú ẹ lọ́la ìjọ ọlọ́bẹ̀ ló bá jà ìjọ ọlọ́bẹ̀ àwọn ọ̀rọ̀ kan ó láwọn ọ̀rọ̀ kan ní kò wà máa sọ tí pé tó bá dé kọ́nà tí mo sọ ọ̀rọ̀ yìí wà lọ káàmà rẹ̀ dáhùn ní kọ́nà wà á mú mi kò ní dé ọ̀dọ̀ ẹ mọ́ ó máa pa ẹ́ tì má jẹ́ kẹ́nìbọ̀dì fún ẹ láì hypertension ready àti stand up láti face anything tó bá face ẹ má jẹ́ kẹ́nìkan fún ẹ láì hypertension ọkùnrin tó bá mọ̀ yàn náà tó pé nílò ní nínà ni ọ̀la nínà ni tó bá lè sá fún tó bá wo pé mi ìfẹ́ sá fún bóyá torí pé kí má bàa ọ̀gbẹ́ni lọ́kọ́ ẹ̀ṣẹ̀ àbí kó lọ́kọ́ kickboxing tó bá fún ní ẹyọkan níjọ́ báyìí imú à shift àwọn family máa wá olórí ibú níyàwó yìí ó máa lọ ní o wọ́n máa pariwo wọn ò ní pàjáriwo lọ wọ́n máa pariwo máa dákẹ́ ní imú ẹ̀ ti shift náà ìjọba máa yọ jókòó sọ bóyá bí mo ẹ̀ ṣe shift o
fẹ́ máa fẹ́ ra yín lọ o àwa bá fi handkerchief àtomi gbóná wa bá mọ́ àwa fi straight ẹ̀ díẹ̀ pé ẹ̀dẹ̀ fẹ́ kọra yín kalẹ̀ o ẹ kọra yín kalẹ̀ kò ní nà ẹ mọ́ tó bá jọ fẹ́ ra yín kò ní fọwọ́ kun ẹ mọ́ ó dùn ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yẹn ó dùn ẹ̀ má jẹ́ kó dùn ẹ̀ gbogbo ọkùnrin tó bá ti ń gbọ́ sókè na ìyàwó ẹ̀ ó fẹ́ pa ìyàwó yẹn ni Ọlọ́run bá gbogbo ọkùnrin tó bá ti ń gbọ́ sókè láti fi na ìyàwó ẹ̀ kò ní èrò méjì fídíò mi dúdú ìpẹ́jẹ́ mi gan dúdú ó dàbí pàǹdà ó dàbí sẹ́gẹ̀ tó bá ti ń gbọ́ sókè tó bá ti na obìnrin kò kí ń ṣe ọ̀rẹ́ ẹ̀ o ọkùnrin tó bá ti ń nù ẹ̀ Ọlọ́run ọba bí kò kú ló ń ṣe bí kò kú ni bí kò kú ló ń ṣe bí kò tókùn bá ti nù obìnrin kò sí nǹkan kan ó fẹ́ pa ẹni ọkùnrin tó bá nù ẹ̀ lẹ́ẹ̀kíní tó ní mistake tókùn bá ti nù ẹ̀ ju kò fẹ́ rí ẹ láyé mọ́ ni ó kàn kíní kan my love ó kàn pretend ni ó fẹ́ kó fayé sílẹ̀ fóun ni kó kọ́ kalẹ̀ kí làwọn ayé máa sọ ayé ìyálà ìyá ẹ̀ wo ló fẹ́ sọ̀rọ̀ ayé wo ló gbà mí wà tẹ́yìn ń ra yín máa ní mo ti kọ́kọ́ kalẹ̀ à ń so tó bá lù ẹ̀ pa tó má jù ẹ̀ sínú kòtò àwọn ọ̀rẹ́ máa complain pé pọ̀ wọn tán fáwọn oníjó òkú ẹ̀ ó le ẹlòmíràn tún complain pé rice tán fún white rice ní jollof rice lọ́dọ̀ ọ̀hún wọ́n máa ti ṣe yangan rice sínú sàárè oyin máa wá yín sínú sàárè lélẹ̀ bí eyín ikú ó ti kú ó ti lọ you gone forever ó ti lọ nìyẹn ó ti ẹ ti ta nìyẹn tó kù bá ń wẹ̀yìn wá máa ráwọn tó ń tọ́ ọkọ ẹrún ìyàwó mi máa wá á ti gbọ́ pé ó ti rọ́ no as you are watching me tó ti rí ọkùnrin tó lu ìyàwó ẹ̀ pa tí ò fẹ́ mi àgàgà láàrin àwa Yorùbá máa ní ẹ má ọmọ ìfọlọ́pẹ́ ẹ jẹ́ àyànjú ẹ torí ọmọ ni tó bá ní kàn padà ń sìn ta ló máa tọ́jú àwọn ọmọ ó ti rí ọkùnrin tó lu ìyàwó ẹ̀ pa tí ò fẹ́ ìyàwó mi ó máa fẹ́ ìyàwó mi náà tí ìyàwó ẹ̀ máa ti gbọ́ pé ó lu first wife ẹ̀ pa ni ó fẹ́ gbọ́ tí ìyẹn bá ti ń bọ̀ ó ti máa ṣe tiẹ̀ mọ́ṣẹ́ you dey whine ìyẹn máa ti ṣe tiẹ̀ mọ́ṣẹ́ á ti lọ sọ́ọ̀tún á ti lọ sósì babaláwo àáfàá pásítọ̀ ẹ bá mi di everything wọ́n á ti di tó máa le tó bá gbọ́ wọ́n ní ìfọ̀ pátá ìfọ̀ sọ lè fọkọ́ mú ìfọ̀ olómọ fọ pátá àti kọ́ mú yẹn because yẹn mọ̀ pé olú first wife ẹ̀ pa ni kò dẹ̀ nígbà kó lù òun pa á ti di gbogbo ẹ̀ mọ́ṣẹ́ á jẹ jíjẹ á mu mímu á tún gbàtà lábẹ́ wọlé kò fẹ́ kó lù òun pa wọ́n tó ti wá kú wọ́n fi ẹ́ ṣe kí ló máa ṣe nínú físíìsì yẹn òní wọ́n ti gbé lọ sí láàbù ìwọ ló wà ní láàbù ìwọ ni wọ́n lò láti fi tẹ̀síọ̀nù bóyá mọ́tò yìí o bóyá ọ́ìlì ẹ̀ sakuléètì o you see your life má gbà kẹ́nìbọ̀dì pa ẹ́ má gbà kẹ́nìbọ̀dì pa ẹ́ ìwọ bọ̀dá súlẹ̀ náà tó jẹ́ pé ìyàwó tiẹ̀ alágbàkò ní ojoojúmọ́ wàhálà ló ń bẹ fà fìtínà ní ìjọgbọ́n ní ẹ ò mọ̀rọ̀ sọ bó so lè ó fẹ́ hàn ẹni kọ́ kalẹ̀ kọ́ tó bá ti try láti sọ pé o try láti jẹ́ kó change díẹ̀ tí ò ti change jẹ́ kó lọ ń lọ ẹ̀ tó bá máa fọ́ gímọ̀ ẹ lọ́wọ́ tó máa fa orógùn yọ nínú àmọ̀lágbọ́n tó máa sì díẹ̀ lẹ́yìn ọrùn you gone forever. You have your life to live. Ayé ẹyọkan ló wà. Anybody tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ kó jọmọ yẹ ló ní ẹ lára kọ kalẹ̀. Kókó ṣì dànù. Anybody nínú ayé ẹ gbọ́dọ̀ kíní ẹ máa ní sùúrù fún ní ìwà obìnrin nìyẹn ó sọ̀rọ̀ lẹ́nì. Omi tó fi ń dáná lọ́wọ́ tó fi ń ro àmàlà. Ó dàlú ẹ̀. Wọ́n ní kò filẹ̀. Filẹ̀ for what? Fẹ́ yẹ tó bá fẹ́ ìyàwó mi le ara ẹ̀ máa rọ̀ ìyàwó mi wo ló fẹ́ tara ẹ̀ máa rọ̀ kó kalẹ̀ kó lè ṣá bẹ̀rẹ̀ new life mi mọ̀ kí táwọn èèyàn máa sọ kí làwọn èèyàn máa sọ kí làwọn èèyàn máa sọ single father wà single mother wà ọmọ ìyá tó bá ní ẹ lára kọ kalẹ̀ jẹ́ kó ṣì dànù síwájú
o ní fans lórí Facebook o ní fans lórí kíní kan fans yẹn wá ní ẹ lára block ẹ àmọ́ pé fans lórí Facebook ẹ lè máa pàdé mọ́ láéláé kó tó block ẹ gbé ìyá ẹ ṣépè gbé picture ẹ síta gbé ìyá ẹ ṣépè gbé abẹ́ ẹ ṣépè páwọn ará ilé ẹ ṣépè wọ́n ní èpè burúkú kó wá ṣàṣì blocking jẹ́ kó tó jọ́ kẹta kó tó ṣàṣì blocking ni wọ́n lè pè gbé picture síta káwọn èèyàn bẹ́ẹ̀ ṣépè fún dáadáa bá jọ́ kẹta kó ṣe wá block èpè yẹn pé ìwà ọkọ ẹ̀ ò ní balẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì téèyàn bá bú ẹ tó ní péjì tó wá gbé picture tó wọ́n lè pè ọlọ́run ọkọ ẹ̀ ò ní balẹ̀ pọ́kùnrin kò ní báyàwó ẹ̀sùn jọ yẹn because comment section ló máa wà a máa ka comment àwọn èèyàn báyìí a máa wá jà a máa dáwọn èèyàn lóhùn wọn náà rẹ dì mú fóònù ẹ̀ dání wàtà láti tó bá ti ń comment ọkọ máa fún kínú ẹ̀ máa dùn kọ́nà pé àwọ̀ ọkọ ẹ̀ ò ní balẹ̀ sẹ́ẹ̀ ó lè fẹ́ bà mí inú jẹ́ èmi máa jẹ́ ọkọ ẹ̀ wà á ní àtàtàkì lálẹ́ tí wọ́n bá fẹ́ bà inú jẹ́ fún ní depression kó ní kálukú ló ń lò gbé ìyá ẹ̀ ṣépè gbé bàbá ẹ̀ ṣépè gbé picture ẹ̀ síta létà máa wá parí ẹ̀ ó lè wá sí ìbọ̀sẹ̀ kó wá bẹ̀rẹ̀ ẹ̀ kíní kan má bínú ẹ̀ ẹ̀yin náà má bínú kíní kan ẹ̀ wo gbogbo ẹ̀ náà ni because kò mọ nǹkan tó ń go through nínú ara kò mọ ó má yín sìn ikùn ẹ̀ wọ́n mọ̀ pé ikùn yẹn ó jẹ́ nǹkan tó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún ibi tó ń náwó sí nìyẹn àìsàn tó ń ṣe nìyẹn wọ́n á bu òun náà wọ́n á explain tó bá ti explain máa wò ni pé you go explain táyà ẹni tí ò nífẹ̀ẹ́ á lọ God bless Òṣùpá Saheed ọmọ ghetto God bless Saheed Òṣùpá ó lè mi ò kì í ṣàlọ̀fẹ́ ẹni tí ò nífẹ̀ẹ́ mi tó bá nífẹ̀ẹ́ mi èmi ò lè ṣàlọ̀ fún ẹ o if you dislike me I will hate you ọlọ́run Yorùbáwùyí yẹn mi ti ẹ̀ láìkí ẹ̀ èmi hate ẹ̀ ìwọ ò láìkí mi ní o lè má láìkí èèyàn kó má hate ẹ̀ o lè má láìkí mi láìkí lágbájá mi hate ẹ̀ but o láìkí mi èmi ti hate ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti kó ṣì dànù kó ṣì lọ síwájú kó ṣì máa bẹ̀ ẹ́ kó láìkí mi for what for kíni ajẹ́kẹ́ni bọ́dí bá tiẹ̀ jẹ́ ajẹ́kẹ́ni ọ̀kan ti bá kó tiẹ̀ kó gìbò ẹ lórí ajẹ́kẹ́ni bọ́dí ẹ mọ̀ bá ti yọ̀ṣù tètè sí ẹ jẹ́ kó yẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pé àbó lórí burúkú ni ẹni kó ṣì síwájú kó ṣì dànù tá lẹ gbé aláyẹ jẹ́ kó mọ̀ ìkà o lè bá orogún kò sí téèyàn ti lè bá orogún pàdé ọkọ ò fẹ́yàwó ilé òní má lo orogún ó báyàwó ilé ọkọ ẹ̀ kò ní kó má lo orogún àbúrò ọkọ ẹ̀ lè jorogún ẹ̀ ẹ̀gbọ́n ọkọ ẹ̀ lè jorogún ẹ̀ ìyá ọkọ ẹ̀ lè jorogún ẹ̀ bàbá ọkọ ẹ̀ lè jorogún ẹ̀ alábàágbé lè jorogún ẹ̀ ará àsọ ẹ̀ lè jorogún ẹ̀ ará ọ́fíìsì ẹ̀ lè jorogún ẹ̀ kò sí ẹni tí ò lè jẹ́ orogún ẹ̀ kò sí ẹni ọmọ kan tí wọ́n ń pè ní pé àwọn kan tó yẹ pé wọ́n wà láyé wọn tó yẹ pé tó máa rí ẹ báyìí wọ́n kò máa hate ẹ pàdé rí o ẹ mọ́ra yín rí o tó bá ti kànra yín báyìí èmi tí máa ràn èèyàn sọ pé òun ò láìkì mi àbóun fẹ́ bá mi jà èmi máa tètè ń gbà pé spirit mi àtòyìntàn òun ò ṣiṣẹ́ papọ̀ ni so then why will I force my spirit to work with your own spirit why kíkí ni má bàa ṣẹlẹ̀ ṣé kó má bàa kú ni àbí kó má bàa di iná mú tí n bá ti rí ẹ báyìí mo ti pa ẹni yóò fẹ́ bá mi ṣe tí ẹ̀kọ́ bá sọ fún ẹ lẹ́yìn pé Yorùbáwùyí tó fẹ́ bá ṣe yẹn wọ́n máa yẹn dẹ̀ láìkí ẹ o ajé sọ fún onítọ̀ ń pe rọ ni ọlọ́run tí ẹ̀ bá wá sọ fún ẹ pé o láìkí mi bẹ̀t kó tó máa sọ fún ẹ pé ó máa tẹ́ ẹ̀dẹ̀ láìkí yẹn ó dẹ̀ láìkí yín o ògún gbọ́ sọ fún onítọ̀ ń pe rọ ló pa jẹ́ tó bá ti mọ̀ pé o láìkí mi ìjọ ẹ̀ ni mo ti hate rẹ̀ èmi ò ní ìrò lẹ́ẹ̀mejì kí ni mo fẹ́ rò ń bẹ̀
Kíni oh like mi mo hate ẹ o lè kú sí mi máa lé láyọ̀nù sí ẹ o fẹ́ rí mi bí kó kú ló máa ṣe mí náà so ajẹ́gẹ́ anybody pa ẹ́ o ayé yìí dùn ayé tàwa yìí ó dùn gan ilé ayé tàwa yìí ó dùn gan o lè má lówó lọ́wọ́ tó bá mọ how rich you are wàá mọ̀ pé ilé ayé dùn o fi oxygen mi àwọn kan fi oxygen mi owó ni wọ́n san àwọn tí wọ́n fi oxygen mi àwọn tó máa yẹn tó ti kú àwọn náà tó máa dúpẹ́ so if God can give you a grace láti love ara ẹ then èèyàn kan wọ́n sọ pé òun ò nífẹ̀ẹ́ ìwọ wá ń ṣe ẹjọ́ ẹ nífẹ̀ẹ́ mi ẹni tí ò bá ní nífẹ̀ẹ́ kò sí nǹkan tó lè ṣe alọ as in you can never be good enough for those that don't love you. You can never be good enough for them. Kò sí kò gé wo ó fẹ́ gbọ́ kò dùbúlẹ̀ báyìí. Kò ní pé kí àwọn tí wọn ò nífẹ̀ẹ́ kó máa tẹ ẹ̀yìn ẹ kọjá kí wọ́n fi lè sọdá afárá. Tó bá kọjá tán tó bá bọ́ sẹ́yìn. Ọmọ tó máa kọ́kọ́ ṣe, wọ́n kọ́kọ́ fọwọ́ ṣe ohun àǹkù wọn. Wọ́n kọ́kọ́ fọwọ́ ṣe báyìí, wọ́n ṣe báyìí. Tó bá wá bí pé kí ló dé wọ́n olórí ibú ta gbẹ ta rin ẹ̀yìn ẹ̀ kọjá pé ẹ̀yìn ẹ̀ náà nìyẹn gbágun. So why tó fa tó wá àwọn tó máa sọ pé ẹ̀yìn ẹ̀ rí gbágun why tó ná rẹ̀ lẹ̀ kàn gba orí ẹ̀ kọjá why tó jẹ́ kó mi ru everybody lọ why jẹ́ kó mi máa gbé anybody lọ náà ẹni tó bá kù kó kù. Tó bá torí ẹnìkan tó bá wá síbi òkú ẹ̀ wọ́n máa complain pé pọ̀mọ́ tán fún àwọn bí òkú ẹ̀ ó lè ẹlòmíràn ní white rice náà fún wọn ní jollof rice ẹlòmíràn sọ pé wọ́n tó ń dé bẹ̀rẹ̀ grand ẹ̀ ṣùgbọ́n tó ń ti polish láti ilé yẹ̀pẹ̀ gbọ̀n sí they will still complain and if tó ti pọ̀ àwọn èèyàn máa complain that why are you trying to please àwọn èèyàn èmi love ara mi ju anybody lọ. Mo love ara mi ju ìyá mi lọ. Mo love ara mi ju bàbá mi lọ. Mo love ara mi ju Ọlọ́run tó dá mi. Mo love ara mi jù lọ. O ti gbọ́? O ti kó shock mi. Bí tí mo bá dé yẹn o ti kó ti shock. O ti kó shock mi bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run tó dá mi, mo love ara mi jù lọ. Ọlọ́run náà love ara rẹ̀. Mi ò kò sí ohun tó kàn mí. Mo love ara mi ju Ọlọ́run tó dá mi lọ. Tọ́lọ́run ò bá love ara rẹ̀ ni wọ́n lọ hide ara rẹ̀ sókè. Àwọn nǹkan wà tó yẹ pé o nídìí babaláwo tàbí àfáà àbí pásọ̀ láti sọ fún ẹ. Wọ́n ní bọ́lá Ọlọ́run wọn ló wà lókè inú sánmọ̀. Bùsọ Ọlọ́run láìkí ara ẹ̀ ní ó lọ́ọ̀fù ara ẹ̀ ju àwa tó dá lọ. Ọlọ́run nífẹ̀ẹ́ wa ju irọ́ ní Ọlọ́run lọ́ọ̀fù ara ẹ̀ ju wa lọ. Okay, kọ́ lọ́ wá gbalẹ̀ sí kẹjà. Àbí kọ́ lọ́ wá gbalẹ̀ sórí Facebook bí àwọn èèyàn ti ń lọ kamọ́lé. Bí gbogbo ìlú ṣe lè yìí sìn wọ́n máa lọ bí àwọn ti ń lọ sọ Ọlọ́run mú pé Ọlọ́run ìlú yìí ti le jù. Àwọn tó ní wá lára bá wa fọlọ́pàá mú wọn. Ọlọ́run náà lọ so òun náà lọ́ọ̀fù ara ẹ̀. Ó pẹ̀lẹ́ ẹ lè jí láàrin ọkọ̀ kẹ̀kẹ́ wọn á ṣẹ́ẹ̀lì léwu ní gò. Òun náà sá lọ sókè. If God can love himself, kó lọ hide ara ẹ̀ síbì kan. Ọlọ́run inú ọkàn wa ló wà. Ọlọ́run orí òkè ló wà. Ọlọ́run inú ìgbọ̀ ẹ̀fà tọ́lọ́run bá wà. He's not here face to face because physically a lè gé òun jẹ. Ọlọ́run can love himself. You want me to love you. Àwọn tó ń má block wọn. Ẹ̀yin tẹ́ bá ń pè mí mo máa appreciate kó máa appreciate yín. Má ní ẹ ṣé mà. But me ò ní change. I will never change. Mi ò lè change yo. Mi lè like majority lórí bully. Èèyàn mi ẹ lọ sùn. Ẹ ṣé. Mo ti ọ̀tọ̀ ní topic tí mo treat. Mo ti wọnú topic mi. Ẹ lọ sùn èèyàn mi ṣá wọn jẹ́ kí èèyàn kankan pa yín. Ẹ má gbà. Anybody bu gbé ṣépè. Jẹ́ kàn pa ẹ́ tí jẹ́ kàn ní wèrè ni ẹ má dọ́dù ẹ o. Jẹ́ kí àwọn èèyàn kí wọ́n pe àwọn ọmọ wọn. Yí pé ń gbọ́ wọ́n lè wà lórí Facebook. Ọmọ woman kan tó ń jẹ́ Yorùbáwùyí. Má dé page ẹ o. Tó bá débẹ̀ tó bá lọ bu tó bá fi lè gbé photo mi síta
àwọn ìyá máa pe àwọn ọmọ wọn wọ́n máa pe àwọn ọmọ wọn ní kọ́nà pé wọ́n ló bí nǹkan lórí Facebook wọ́n tó bá ti bú wọn ló máa bú ìyá ẹ̀ ni wọ́n máa fa ọmọ wọn létí àfa máa pọ̀ mọ́ lé kéwú ẹ̀ adọ́dún ẹ o pásítọ̀ máa pe àwọn ọmọ ìjọ ẹ pé má bá lọ bú o má bú ó máa gbé ṣé pé ti pásítọ̀ ní o wọn ò ní dọ́dọ̀ ẹ̀ ohun tí wọn náà wá rán nínú ara ẹ̀ wàá lè fèsì ẹ̀ Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mo ń jẹ́ o. If you are coming across my page for the first time, I am the one and only Akalolo of Yoruba land. Adáwọnlẹ̀ Yorùbá ọmọ tó jọmọ lọ. Yolóyè tí ò pé méjì, àbẹ̀ni ọmọ tí ò ṣe pààrọ̀. Tó máa pààrọ̀ tí wá déwájú federal government. Tó máa sign in, ó máa déwájú Elédùmarè. A kú bí 99 times yes. A padà wá fẹ́ wádìí yẹn tún sẹ́la. See you next time. I love you. Dáwọ̀.